تفت فيهم منهم أحدا. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين وعلى كل المسلمين والمسلمات من أول يوم إلى يوم الدين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tí ó ṣe wá ní mùsùlùmí tó sì fún wa láǹfààní ká ṣẹ́kù láyé dé sí bá ti wáyé náà ọ̀pọ̀ òjò ló rọ̀ tílẹ̀ ti fà mú Ọlọ́run tí wá ti ní kílẹ̀ fà wá mú abára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah àwọn atọrọ gẹ́gẹ́ fún ọ̀gá wọn tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kẹ́ Ànábì ẹni tọ́lọ́run ọba rán níṣẹ́ tó sì mọṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ tọ́lọ́run sì fi rán Ànábì inú Al-Qur'ani ló wà kò sí ń bò mí. ìkẹ́gẹ́ Ọlọ́run kó máa bá gbogbo àwọn mùsùlùmí àná àti àwọn mùsùlùmí tòní àti mùsùlùmí ọ̀la níjọ́ táyé ti bẹ̀rẹ̀ tẹ́sí ti wà Ọlọ́run bá wa kí àwọn ẹni àná Àmín. kó wá ṣíjú àánú wò wá kó sì jó dáa fún wa. Àmín. atọ́fàsìkò yìí ń ṣàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn tẹ́ rí wa tẹ́ pè ẹ̀yin tẹ́ fàdúrà ránṣẹ́ ẹ̀yin tẹ́ lo text message olówó Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò kó wá Àmín. kó má fi àárẹ̀ san fún wa kọ́lọ́n kó fún wa lálàáfíà. Naam, ìkọ́ra wa lẹ́kọ̀ọ́ tìrọ̀lẹ́ yìí yóò dá lórí n tó ń da àwùjọ láàmú pàápàá láàrin ìgbésí ayé tó ń jẹ́ láàrin lọ́kọ-láyà. Àkọlé yìí ẹni tí wọ́n fi síbẹ̀ ni wípé domestic violence between husband and wife. tó sì já sí wípé àárín lọ́kọ-láyà tí ò bá ti dáa àlàáfíà ò ní sí kódà láàrin àwọn ọmọ tó bá jáde lára àwọn méjèèjì. nínú ọ̀rọ̀ tí ó jáde nírọ̀lẹ́ yìí èmi àáfẹ́ lè má gbọ́rí tí ó ṣèyàn léèmọ̀ àmọ́ kájọ wá gbé làákàyè sí pé tẹ́ bá ti wù yí lórí ni àbí bá mi. láwùjọ wa lónìí a rí ọkọ tó pa ìyàwó a sì rí ìyàwó tó pa ọkọ. kí ló sì fa pípa? látara àwọn nǹkan míì tó mú bínú wá gẹ́gẹ́ bí jẹ́dé ènìyàn. ẹni tó fẹ́ lọ́kọ ẹni tó fẹ́ láya ó ní láti wo re ọkùnrin láti wo obìnrin dáadáa ó sì ní láti wo ọkùnrin náà kó wo dáadáa àwọn méjèèjì lájọ gbọ́dọ̀ wóra wa dáadáa ká tó bẹ́ sínú ẹ̀. lára àǹfààní táwọn ọkùnrin máa ń lò wá náà ni wípé Kùránì fún wa láàyè wípé ká ná ìyàwó wa kò rí bẹ́ẹ̀. àìgbọ́ Al-Kùránì yìí là ń ṣe rò pé Kùránì sọ yí pé ká lu ìyàwó Kùránì ò sọ yí pé ká na kọ́kọ́ ó ná ìyàwó àṣìtú ni. léyìí tí ó máa túmọ̀ sí pé nínú ènìyàn a máa rí èyí tí ó níwà ẹranko nínú ènìyàn a máa rí èyí tí ó níwà ẹni tí ò sí làákàyè fún. torí pé bọ́lọ́wọ́n bá ti dá wa ó dá wa ní ràrán ó dá wa nípele ìpele ó dóbìnrin tí ó máa hùwà bí ẹranko ó dọ́kùnrin tí ó máa hùwà bí ẹranko. èyí tó bá wà ń bẹ nínú ìgbésí ayé ọmọ ènìyàn ni ó máa lò ń bẹ. níjọ́ mi á lọ mẹ́sìn níjọ́ mi kò ní ṣe lọ mẹ́sìn. Kùránì kọ́ lẹ́kọ̀ọ́ bá ti gbọ́dọ̀ bára wa lò láàrin lọ́kọ-láya àmọ́ Kùránì ò fi ká nara wa síbẹ̀. ká nara wa yìí
à ń ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ tí ó pọ̀ tí ó fi yé wa pé Kùránì ò sọ yí pé kọ́kọ́ náyàwó tàbí kíyàwó náà ọkọ á rí ẹ̀kọ́ ẹ̀mẹ́ ìyẹn jẹ́ ẹ̀kọ́ kan tó ṣe gbòógì tá a fẹ́ kọ́. ká tó wá lọ ní ẹ̀kọ́ yìí à ń láti mẹ̀dájú wípé Kùránì kì wá nílọ̀ yí pé a'udhu billahi minash shaitanir rajim fankihu ma taba lakum minan nisaa ọlọ́ni ẹ̀fẹ́ èyí tó bá wù yín ní lóbìnrin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء. Islam bùkátà choice marry your choice lọ́lọ́run bá wí wọn èyí túláàsì ọkọ fóbìnrin wọn èyí sì túláàsì obìnrin fún ọkùnrin ìṣòro àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ yọ láwùjọ nù ni torí pọ́lọ́ ní fankihu ma taba lakum minan nisa'i. Ẹ̀yin ọkùnrin èyí tó bá wù yín lóbìnrin tó bá yín lára mu tó tẹ́ yín lọ́rùn ni ẹ fẹ́ ẹ mẹ́fẹ́ èyí tí ò tẹ́ yín lọ́rùn ìyẹn kọ́kọ́ jẹ́ àkíyèsí kan lára àkíyèsí kọ́kọ́ wo obìnrin tó fẹ́ fẹ́ dáadáa náà ni àríyá ọ̀rọ̀ kan bí ó tiẹ̀ fẹsẹ̀ nílẹ̀ pọ́rọ̀ ànẹ́bì ni ẹ jẹ́ ká pín lọ́rọ̀ àwọn onímọ̀ ọ̀rọ̀ yìí ni iyyakum wa khuduraha dimen ẹ ṣọ́ra fáwọn epo lórí àtàn wọ́n wá ní máa khudarahu dimen àwọn epo lówó ló wà lórí àtàn wọ́n ní àwọn náà ni al-mar'atul asana min al-munbitu saw àwọn obìnrin tí wọ́n rẹwà àmẹ́bí tá a ti bí wọn ò dáa ọkùnrin láti wo bí tó ti fẹ́ lọ fẹ́yàwó dáadáa torí pa Nabi sallallahu alayhi wa sallam ó ní takhayyaru linutfikum ẹ ṣẹ̀ṣà bí tẹ́ ẹ bá fẹ́ da àtọ̀ yín sí fa innal 'irqa dassasun nítorí pé ẹ̀jẹ̀ a máa ràn ibi tí èèyàn ti lọ fẹ́yàwó a máa ràn lára ọmọ tí èèyàn fẹ́ bí. bákan náà lárí àfáàwá kan tí wọ́n ń pè ní Abul Aswad ad-Du'ali nínú ọ̀rọ̀ wọn kan níjọ́ tí wọ́n ń bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ ńgbà tí wọ́n dàgbà tán. bàbá ní ahsantu ilaykum kibaran wa saghara wa qabla an yulad aw yulad. bàbá wọn pè wọ́n jòkó ó ní mo tọ́jú yín nígbà tẹ́ dàgbà tán mo tún tọ́jú yín nígbà tẹ́ wà lọ́mọdé kódà kí n tó bí yín mo tún tọ́jú yín mo ṣe dáadáa sí yín. àwọn ọmọ wa béèrè yìí pé agbọ́gbà tí àwa ń kéékèèké àti gbà tá a dàgbà ìwọ wá ní kẹtọ́ bí wa ó ní bẹ́ẹ̀ ni ó ní akhtabtu lakum minal ummahati ma la tasubbuna biha ó ní níjọ́ tí mo fẹ́ yàwó mo lọ́ọ́ ṣẹ̀ṣà èyí tó dáa nínú obìnrin tó já sí pé bẹ́ẹ̀ bá dàgbà tán wọn nífìyà náà bú yín ọ̀pọ̀ bàbá ló lọ́ọ́ fẹ́ obìnrin tí wọ́n fi bú àwọn ọmọ rẹ̀ ọ̀pọ̀ ìyá náà ló sì lọ́ọ́ fẹ́ bàbá tí wọ́n fi bú àwọn ọmọ rẹ̀ ọlọ́run a bá ń fẹ́ lọ́dọ̀ ọkọ àtìyàwó kíkó àwọn akáṣẹ́ṣà wọ́n ní tó fẹ́ ní dáadáa ládìsù kan fi gbajúmọ̀ wípé túnkà olùmẹ́ra lè arba'in kí Ìsìláàmù tó dé àwọn èèyàn máa fẹ́ yàwó nítorí nǹkan mẹ́rin lìjàmẹ́lìhá wọn a máa fẹ́ nítorí pé obìnrin yẹn ó lẹ́wà dáadáa wọn a sì máa fẹ́ obìnrin nítorí pé owó ń bẹ lọ́dọ̀ rẹ̀ wàlé àṣàbìhá wọn a máa fẹ́ nítorí pé ó wá nínú ọ̀ràn tó lóko àbí ìran náà dá wàlé dínìhá àwọn náà máa hu ẹ̀sìn láti fi fẹ́ ọkọ níjọ́ náà tàbí láti fẹ́ yàwó Ànábì wa ní fadhfar bi dhati dini ẹ̀yin wá gbìyànjú ẹ̀wọ̀ yìí tó lẹ́sìn ìyẹn fi hàn yí pé ó lè lẹ́wà kó ṣe àti lẹ́sìn ó lè níran kó ṣe àti lẹ́sìn ó sì lè lówó kó ṣe àti lẹ́sìn kì í wá ṣe pówó nìkan láwò tá a fi ẹ̀sìn lẹ̀ nínú ẹ̀sìn nǹkan méjì la gbọ́dọ̀ rí al-khuluqu wad-dinu á rí ìwárí lára obìnrin tá a fẹ́ fẹ́ á rí ìwárí lára ọkùnrin tá a fẹ́ fẹ́ á sì rẹ́sìn lára ẹ̀ torí pé wọ́n bí alẹ́ Muhammad léèrè sallallahu alayhi wa sallam pé ma huwa ad-dinu kí là ń pè lẹ́sìn ó ní ad-dinu wal-khuluqu ìwà lẹ́sìn ẹ̀sìn téèyàn bá ní tíwà rẹ̀ ò bá dá ó fi hàn yí pé nìyẹn ò ṣe kí ni kò lẹ́sìn ọlọ́njà lẹ́sìn ọ̀rọ̀ tá ń bá bọ̀ yìí kò ní kọ́kọ́ nítumọ̀ ó dìgbà tá a bá wọnú ẹ̀ lọ ìbéèrè tó yẹ kájọ bira wa léèrè yìí pé ìjẹ́ ṣàríà gba ọkọ láàyè kó náyàwó èyí tó pọ̀jù nínú ìdáhùn yìí lọ́dọ̀ àwọn àǹfààní yìí pé ṣàríà gba láàyè àmọ́ kò ná níní náà tí ò ní mọ̀ lára ìyá ṣe fẹ́ náyàn tí ò ní mọ̀ lára
káwọn kọ́ gbèsè làkàyè pé kó nà kó jásí pé darban ghayra mubarrah níní náà tí ò ní kálé gungun tí ò ní bó lára tí ò ní ṣẹ́ àwọn kan gbé làkàyè kalẹ̀ wọ́n ní bí aṣọ kálẹ̀ aṣọ mọ́ bí ká tì í nímú ẹ̀rí tó bò yín nìyẹn bí bàtà ní kéèyàn mọ́ náà yàn ni. tó bá jásí pé ìbéèrè wa ìdáhùn rẹ̀ ni pé ìsìláàmù gbà kọ́kọ́ nà ìyàwó ẹja wa béèrè pé ẹ̀ẹ́mélòó lànàbí náà wọn ìyàwó ẹ̀ torí pé àṣẹ ọlọ́ni pé wàdìrìbù unna àwọn ìyàwó ànábì ṣe ànábì rí èé ṣe tá ànábì yá pa àṣẹ ọlọ́ni tí ò lò torí pé kì í ṣàṣẹ ọlọ́run ànábì gbọ́ yé ẹ̀rí pa ànábì ò túlẹ̀ fún wa yí pé ẹ̀nà ìyàwó yìí pàápàá tá a bá wo àdìsù àná Muhammad sallallahu alayhi wa sallam láti ẹnu ìyá wa Aisha radiyallahu ta'ala anha ó jẹ́ àkọ́kọ́ mẹ́ yí pé khuluqun nabiyyi al-Qur'an ìwà ànábì inú Qur'an ilẹ̀ ti bá ó wá jẹ́ kó yẹ wá ń bì í pé ma massa yadu rasulillahi sallallahu alayhi wa sallam shay'an qattu yani ma daraba wọn lá ànábì ọwọ́ ẹ̀ yóò bá nǹkan rí wala mara'atan wọn lá ànábì ò fọwọ́ iná yàwó rí wala khadiman kódà kò ná ọmọ ọ̀dọ̀ rí ok tọ́lọ̀ ń bá ní ká ná ìyàwó tó bá ṣẹ̀ wá èé ṣe táwọn ìyàwó ànábì ṣẹ̀ tá ànábì ò lu àwọn ìyàwó rẹ̀ tó lo mẹ́ṣọ̀ míì tó ṣe dédé ìyẹn fi hàn yí pé lára àwọn ìtumọ̀ táwọn afọ́ntẹ̀síìrì túlẹ̀ fún wa tó bùkátà àtúnṣe tí ò lọ bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ náà ní ilé jẹ́ wá lọ ní Al-Qur'an torí pé ara náà ṣẹ̀ṣẹ̀ mọ́kún bọ̀ díẹ̀díẹ̀ ni káàkọ́ lọ ṣe àgbéyẹ̀wò pé báwo ni Al-Qur'an ṣe ní ká lò pẹ̀lú àwọn ìyàwó wa ẹ̀sìn tó ní ká lò dáadáa pẹ̀lú obìnrin. واجرهن في المضاجع واضربوهن وإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. ní àrìjálù àwọn ọkùnrin náà tẹ́yìn ọkọ bá wá ń páyà yìí pé wọ́n fẹ́ kọjá làwọn fẹ́ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu máa. nítorí bẹ́ẹ̀ ẹ kìlọ̀ fún ẹ ṣe wáàsí fún ẹ pè sákèsì bóyá yóò gbọ́. òfin ẹ̀fọ́ ọlọ́ni wa ashiruhunna bil ma'rufi ẹ tọ́jú àwọn ìyàwó yín dáadáa. fa in karihtumuhunna. kódà tẹ́ bá wá rí nǹkan kan tẹ́ bá ń kórìíra lára wọn. ọlọ́run ló ṣeé ṣe kẹ́ máa kórìíra nǹkan lára ẹ̀ tó jásí pé ìkórìíra ń tẹ̀ ń wò lára ẹ̀ yẹn wáyé jí aláàlá òfin khayran kathira. ìkórìíra yẹn lẹ́yìn ó mẹ́rí ọlọ́run bó sì ti tọ́jú oore tó pọ̀ yóò ti tọ́jú ẹ̀ sínú tẹ̀ ń kórìíra yẹn tó báyà yẹn dáadáa ó ní wa ashiruhunna bil ma'rufi ẹ bá wọn ìyàwó yín lò lọ́nà tó dáa ẹ tọ́jú wọn dáadáa. fa in karihtumuhunna tẹ́ bá wá rí nǹkan kan tẹ́ ń kórìíra lára wọn tẹ́ bá wá ń kórìíra nǹkan kan lára ẹ̀ ọlọ́ni fàásà an takrahu ọlọ́ni ló pọ̀ nínú tẹ́ máa kórìíra tó ṣe pé tẹ́ ń kórìíra yẹn wáyé jí àlàlà òfin khayran kathira. ibi tẹ́ kórìíra yẹn gan ọlọ́wọ́n bó wa mú oore tó pọ̀ yóò fi síbẹ̀ lápẹẹrẹ wo àlìjẹ́nà nígbà tọ́lọ́wọ́n bá dá àlìjẹ́nà tán wọ́n ní uffatil jannatu bil makarihi gbogbo tí ó máa kó yẹn nírira lọ́lọ́run fi rọ kiri ká àlìjẹ́nà wa uffatin nari bishawati gbogbo tí ó máa mú ènìyàn wọ́n wá fi rọ kiri ká náà yẹ̀bí nígbà tọ́lọ́wọ́n bá dá iná tán ó rí i pé kò dáa ó wá fẹ́ǹsì iná nì pẹ̀lú gbogbo tó dáa láyé téèyàn máa rí pé ọtí rèé fàájì rèé ṣìnà rèé tẹ́tẹ́ rèé adùn rèé ní wàá máa ń wùyàn lọ́bẹ̀ ngbọ́ ó sì dá àlìjẹ́nà tán bá àlìjẹ́nà ti dá tó uffati bil makarihi gbogbo tí ò ní mú ẹ̀dẹ́ ènìyàn láyé tí ó máa jẹ́ ká àlìjẹ́nà máa léyàn sábà kò sí fàájì àní gbádùn ara wa ṣáà ní ṣe fàájì ni ṣáà ní gbádùn ara wa ni wọ́n fa àwẹ̀ ṣe fẹ́ǹsì rẹ̀ wọ́n fi irun ṣe fẹ́ǹsì rẹ̀ wọ́n fi sàká ṣe fẹ́ǹsì rẹ̀ wọ́n fi ká lọ ájì ṣe fẹ́ǹsì rẹ̀ ọlọ́wọ́ ni wa asa an takrahu shay'an wa yaj'al Allahu fihi khayran.
pọ̀ nínú tẹ́ ń kórìíra lára àwọn ìyàwó yín tó yẹ pé ìkórìíra ní bá ti fi síbẹ̀ tó yẹn ó pọ̀ bẹ́ẹ̀ ó ṣeé ṣe pé ìtẹ́ kórìíra ẹ̀yẹ jẹ́ aláàlá òfin. táwọn ọlọ́run á tọ́jú oore síbẹ̀ ní màpò oore ni nìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n fi sọ fún wa pé rúbà amúrí ń tẹ̀tàkì jára àmúra ń tàrtẹ̀díhì ó ní ó pọ̀ nínú nǹkan tó yẹ pé ní tẹ̀tàkì ẹ̀ máa sá fún in tó ń sá fún tó fẹ́ ní jára àmúra ń tàrtẹ̀díhì wọ́n á sì tọ́jú nǹkan sí láyé pé tó o bá súnmọ́ nǹkan ni ó sì rí ọ̀nù ìwọ fúnra rẹ̀ ó gbádùn ayé ẹ̀ ó ní kàfíyẹ́ lè máa búbù fíhì ntí ó máa jẹ́ kí nǹkan níwọ̀n àti tọ́jú ẹ̀ pamọ́ wà bàdé lẹ́mẹ̀kìrúhù fíhì ntí ó máa kórìíra ló wà mẹ́rin lára nǹkan yẹn ló fi jásí pé wà á ṣírùhù bil ma'rufi ẹ bá wọn ìyàwó yín lò dáadáa ẹ tọ́jú wọn dáadáa. kódà tẹ́ ẹ bá wá kórìíra ìyàwó yín náà tẹ́ kórìíra wọn fa'asa an takrahu shay'an ọlọ́run ló pọ̀ nínú tẹ́ ẹ máa kórìíra rẹ̀ ويجعل الله فيه خيرا كثيرا táwọn ọlọ́run tá a fi oore tó pọ̀ sára ń ta kórìíra ní àyà kan nìyẹn tá a kọ́kọ́ fi mọ̀ yí pé ọlọ́run àbábàbà ara obìnrin lọ́dọ̀ ọkọ rẹ̀ àyà ẹlẹ́ẹ̀kejì tá a bá lọ sínú súrátù Rúùmù chapter 30 verse 21 ká tún wá lọ wo kí lọ́lọ́run àbá sọ ń bẹ̀ nípa ìyàwó tá a fẹ́ bá ti bá wọn lò bá ti tọ́jú wọn tá a gbọ́dọ̀ ṣe wọ́n lọ́nà tí ó dá súrátù Rúùmù chapter 30 verse 21 Kùránì sọ fún wa ń bẹ̀ yí pé wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahmatan inna fi dhalika laayatin liqaumin yatafakkarun. wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahmatan. mawaddatan wa rahmatan. ذلك لآيات لقوم يتفكرون. ọlọ́ni wàmí ni ayatihi nínú àmì ọlọ́run àbá tọ́lọ́run àbá gbé kalẹ̀ sórílẹ̀ ayé tá ń lò lọ́wọ́ yìí ni wípé. òun náà ní pé ọlọ́run àbá khalaqalakum ó dá fún yín mí ní anfusikum láti nù ara yín. azwajan ó dá yín lọ́kọ láya ó dá yín lábo lábo nítorí kí ló fi ṣe yín lákọ lábo kẹ́ máa fẹ́ra yín litaskunu ilayha torí kẹ́lẹ̀ jọ máa bára yín gbé pẹ̀lú ìrọ̀rùn litaskunu ilayha kọ́kọ́ lè tọ́jú aya litaskunu ilayha káyà lè tọ́jú ọkọ kẹ́lì jọ máa bára yín lò kẹ́lì rẹ́ni tẹ́ máa bá sọ̀rọ̀ tẹ́ máa bá jíròrò. kò lè jẹ́ mú tó ráwọn tó ń gbọ́ Kùránì pọ̀. ọlọ́run àbáni nínú àmì ọlọ́run an khalaqa lakum min anfusikum azwaja ọlọ́run àbá dá yín látara ẹ̀mí ọ̀kan Ádámà ilẹ̀ láti mú Àwáwù ilẹ̀ láti mú àwa pè yín lẹ́mí ọ̀kan ẹ wá fọ́nká sórílẹ̀ káàkiri ọlọ́ nínú àmì wa náà ní pé khalaqalakum min anfusikum àdáyín látara yín sùn bọ́kọ ò bá rí ìyàwó kò ní lè jẹ bí ìyàwó ò bá rọ́kọ kò ní lè mú wa ja'ala bainakum. àwa fi mawadda síbẹ̀ ká fẹ́ràn ara wa ìfẹ́ kárìíra wa kínú wa dùn ìfẹ́ gbogbo ọkùnrin láti inú ara yín. azwaja. ẹ̀ ń jẹ́ lọ́kọ láya ẹ̀ ń jẹ́ lákọ lábo litaskunu ilayha.
kẹ́lẹ́ máa fara rora kẹ́ máa bára yín láṣepọ̀ kẹ́ lọ́ mára yín. وجعل بينكم مودة lẹ́yìn ورحمة. yẹn náà ja'ala bainakum mawaddatan ntí ó gbé fẹ́ wá lábàáfíìsì lóbìnrin yóò bá tún wá lóyún nínú rẹ̀ ó máa ga yóò máa tóbi ọkùnrin fẹ́ rí fọ́tò ààrẹ lára obìnrin tó fẹ́ sílé nì wàrà mẹ́ta wọ́n tún wá dọ́lọ́mọ àánú ọlọ́wọ́n àbá ní ó bá tún wọ bẹ̀. إن في ذلك لآيات لقوم يتفكرون. ọlọ́ni láàrin pé àṣeyín lọ́kọ-láya ẹ̀sùn mára yín oyún wá dé ọmọdé inna fi dhalika. لآيات لقوم يتفكرون. eléyìí náà tó lámì fún gbogbo ẹni tó bá mọ rírò pé ọkùnrin yìí ó súnmọ́ ìyàwó yìí ó ṣe ìsìnkánú pẹ̀lú ẹ̀ lẹ́yìn ìsìnkánú pẹ̀lú rẹ̀ màwádà wá dé màwádà yẹn náà ló tún wá di rahmetu ọmọ wa débẹ̀ wọ́n wá ń pe bàbá ahmedu ìyá ahmedu èyí náà wá ń di bàbá ọmọ ẹ̀dìyà ọmọ ọlọ́run láàrin gbogbo ń ta kálẹ̀ yìí náà fi dhalika. لآيات لقوم يتفكرون. kábàárà wa lò dáadáa gẹ́gẹ́ bí lọ́kọ-láya tó ń júwe bàbàrà ìyàwó fún ọkọ. tábàtúlọ́wọ́ Suratul Baqara ayé ẹlẹ́kẹta tá a lè mú wá náà ní àyà 228 lára ibi tọ́lọ́wọ́n bá ti júwe obìnrin fún wa pé a gbọ́dọ̀ tọ́jú wọn dáadáa ọlọ́ni lahunna mithlu alladhi alayhinna bil ma'rufi walirrijali alayhinna darajatan wallahu azizun hakim. ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة وللرجال عليهن درجة ṣe darajatun ní bẹ́mẹ̀ masha Allah walirrijali alayhinna darajatun wallahu azizun حكيم. ọlọ́ni walahunna mithlu alladhi alayhinna bil ma'rufi ọlọ́ni bọ́kùnrin ti rí náà lóbìnrin ti rí onílàhùnà ń bẹ fóbìnrin. مثل الذي عليهن بالمعروف. bọ́kọ ṣe lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ìyàwó níyàwó náà lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ọkọ ọlọ́nilàhùnà mithlu alladhi alayhinna bil ma'rufi bẹ́yìn ọkọ bẹ́ẹ̀ ṣe lẹ́tọ̀ọ́ tẹ́ bàbàrà náà lóbìnrin náà bàbàrà lọ́dọ̀ ọlọ́run bọ́lọ́run àbá ti dá yín tẹ́ pàtàkì ló dáwọn ìyàwó yín náà làwọn náà pàtàkì lọ́dọ̀ ọlọ́run onílàhùnà mithlu alladhi عليهن بالمعروف. bá a ṣe ní kọ́kọ́ kíyàwó kó ṣe dáadáa sọ́kọ náà ní kí ọkọ náà ṣe dáadáa síyàwó bá a ṣe ní kóbìnrin kó lọ́rọ̀ rí lẹ́nu sọ́kọ lọ́kọ náà gbọ́dọ̀ lọ́rọ̀ rí lẹ́nu síyàwó bá a ṣe ní kí obìnrin kọ́kọ́ kó tọ́jú ìyàwó náà níyàwó náà gbọ́dọ̀ tọ́jú ọkọ walirrijali عليهن درجة. àmọ́ lọ́hùn ọ̀dọ̀ ọkọ ló gbàṣẹ sí obìnrin láti mọ̀ bẹ́ẹ̀ pé bá a bá ti jọ da ọ̀rọ̀ lẹ̀ tọkọ bá ti ní rárá yà á filẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti jọ gbé ọ̀rọ̀ kalẹ̀ tó bá ti mú àbá wá pé ẹ jẹ́ á ṣe báyìí tí o bá ti gbà ó yà á filẹ̀ pé ọlọ́run ò fara mọ́ náà ni àmọ́ lẹ́yìn yẹn bó o ti lẹ́tọ̀ọ́ lòun náà lẹ́tọ̀ọ́ bó ṣe ń tọ́jú wọn náà ni wọn náà lẹ́tọ̀ọ́ kó o tọ́jú ẹ̀ bó o ti ṣe dáadáa lẹ́jọ́ lẹ́tọ̀ọ́ kẹ́ ṣe dáadáa síra yín ìwọ ń gbówó tiẹ̀ pamọ́ òun ná tiẹ̀ ẹjọ́ lẹ́tọ̀ọ́ síra yín ni ọlọ́run wá ní walirrijali alayhinna darajatun. àmọ́ ipò tá a fi sọ́dọ̀ ọkọ náà ní kójú òun náà ni ó máa pàṣẹ total final kílẹ̀ tí máa pè final decision ọwọ́ ọkọ ló wà tóbìnrin bá ti lè mú wá ń gbà míì tọkọ bá ti lóun ò faramọ́ yá gbà fọlọ́run wa lọ. torí pé ọlọ́run ọba ní azizu ọba ńlá ní hakimu ọba ọ̀jọ̀gbọ́n ni ọba tó máa dá ni òun ló dá bẹ́ẹ̀. nínú kùránì náà tá a bá lọ sínú súrátù tọ́láàkì ká lè mọ̀ pé ọlọ́run ọba fẹ́ ká tọ́jú ìyàwó dáadáa ìtọ́jú òsì pẹ̀lú kálùyàn kálù bí wèrè. kùránì sọ fún wa nínú ayé ẹlẹ́ẹ̀kẹfà Quran chapter 65 ó ní askinuhunna min haythu sakantum min wujudikum wala tudarruhunna litudayyiqu alayhinna.
أسكنوهن أسكنوهن min haythu sakantum ọlọ́ni ìwọ ọkọ askinuhunna ìwọ ni kó fún ìyàwó ẹ nílé ibi tí ó máa gbé ó sì gbọ́dọ̀ jẹ́ ibi tẹ́yìn náà ń gbé min haythu sakantum min wujudikum tọkọ máa rí ìyàwó ẹ sójú àyá Kùránì ní pé askinuhunna min haythu sakantum min wujudikum mú ìyàwó rẹ síbi tí ó máa gbé ìwọ ló gbalé fún ìyàwó rẹ min haythu sakantum níbi tọkọ náà máa ń gbé bẹ́ẹ̀ min wujudikum níbi tẹ́ẹ̀tì máa ríra yín tó máa rí pé ìyàwó mi rè ọkọ mi rè. wala tudarruhunna ẹ sì gbọ́dọ̀ kónira báyàwó yín Kùránì ló wí bẹ́ẹ̀ pé wala tudarruhunna ẹ gbọ́dọ̀ kónira bá wọn litudayyiqu alayhinna nítorí àti máa fi fúnlẹ̀ mọ́ wọn yẹ pé Kùránì gan ò fẹ́ ká fúnlẹ̀ mọ́ wọn obìnrin náà sì gbọ́dọ̀ fúnlẹ̀ mọ́kọ torí bó bá ṣe ń fúnlẹ̀ mọ́kọ rẹ ló máa rí bínú Ọlọ́run. wa in kunna ulata hamlin ẹnu bí tí mo fẹ́ lò ń bẹ̀ náà lónìí ẹ wo àwọn àyà tá a kálẹ̀ yìí ẹ rí i pé gbogbo àwọn àyà tù yìí náà sọ bóbìnrin ti rí pé a gbọ́dọ̀ bàbá rẹ̀ a gbọ́dọ̀ jẹ́ níyà a gbọ́dọ̀ tọ́jú ẹ̀ àmì èyí tó ṣe ní láàánú yìí pé ọkọ tí máa tọ́jú ìyàwó níyàwó máa rí fín èyí tí máa ṣe ìyàwó bí ẹran lobìnrin máa bàbá rẹ̀. Ànábì wa Muhammad tá a bá lọ wọnú àdísù wọn ni ma daraba Rasulullahi sallallahu alayhi wa sallam shay'an qattun wala maraha wala khadima. Ànábì ò na obìnrin rí kò na ìyàwó rí kò sí náà máa dọ̀rí èé ṣe táwọn ọmọlẹ́yìn Ànábì táwọn máa lu ìyàwó bí ẹran. Mo rí oníláwàní tó mú ìyàwó ó lo blala ó na ìyàwó ẹ̀ nítorí àlè tó lù bàjẹ́. Mo ti rí ẹni tó ń lọ jáde tẹ́ pé búlò báyìí ẹ̀ṣẹ́ ó máa ń fi dára sí ìyàwó ẹ̀ lára ni ó mẹ̀ṣẹ́ jà dáadáa. Kò wá sí ìran náà ní onírùngbọ̀n bẹ bẹ́ẹ̀ tí ó tọ́jú ìyàwó ẹ̀ dáadáa. Ẹni tí ṣòkòtò rẹ̀ fò sókè ń bẹ bẹ́ẹ̀ àfa ń bẹ bẹ́ẹ̀ ẹni tí ò fa ń bẹ bẹ́ẹ̀ tí ó máa ń ṣe àti ráwọn tí yẹ pé wọ́n dá ìyàwó wọn kúnlẹ̀ báyìí ni wọ́n sọ pé ẹgbàá 12 ni wàá jẹ ìyẹn ó sì máa sunkún lárúgbó tí ẹ ṣọmọdé ìyá àgbàlagbà wọ́n máa lù ní blala yóò sì máa ké yóò tún máa bẹ̀bẹ̀ pé alájí ẹ dákun ẹ jọ̀ọ́ yóò sì tún máa ní kò tí ì pé àfìgbà tó bá pé. Bó tiẹ̀ já sí pé gbogbo ẹ̀ náà ìwọ tó o bá ti dọ́rú ẹ̀ wò ó lọ tọrọ dáríjì tó o bá gbọ́ ọ̀rọ̀ yìí tán torí pé ó mọ̀ yìí pé gbogbo ohun tó o gbójúlé ni pé Ọlọ́run ní wàdírí ìbú hùnà rárá ìtumọ̀ rẹ̀ kọ́ torí pé bá gbé wàdírí ìbú hùnà ìtumọ̀ rẹ̀ ni pé ẹ máa na ìyàwó ni ẹni tí ó na ìyàwó bí Ànábì ò ní sí láyé torí pé lakum fi rasulillahi uswatun hasana òun náà ní káwọ̀ kọ́ ṣe súnà wo ni ń bẹ lára kálù ìyàwó ọkọ tó lu ẹlẹ́à èyí tí ọ̀há tá a lu bẹ́ẹ̀ lómi bá lu ìyàwó ẹ̀ báyìí yóò lu bí ẹran ni yóò sì máa dárúkọ ìsìláàmù wọn àwọn yẹn wá ń bú ìsìláàmù ní ìsìn pé ẹ wo bí ìsìláàmù ṣe ní ká ṣe ìyàwó wọn ní ìsìláàmù ló promote domestic violence léyìí tí ò sí nínú Kùránì bí ká lu ìyàwó wa. Fatima bintu Qais radiyallahu ta'ala anha ìkàlára obìnrin lójú ayé àná Muhammad خطب معاوية وأبو جهم وأسامة بن زيد sàábà mẹ́ta ló bóun nìkan sọ̀rọ̀ lẹ́yìn tọkọ rẹ̀ kú bọ́n fẹ́fẹ́ Muawiya bá sọ̀rọ̀ Muawiya bun Hakam Abu Jahm bá sọ̀rọ̀ ètí wọ́n pè ní Hisham Usama bun Zayd bá sọ̀rọ̀ ó wá lọ fi lọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí pé àwọn lágbájá mọ̀ bá mi sọ̀rọ̀ àwọn tàmẹ̀dú mọ̀ bá mi sọ̀rọ̀ talẹ́ni tó lérò pé mo lè fẹ́ nu wọn tó ráwọn ọmọ ẹlẹ́yìn rẹ ni wọ́n. Gba Ànábì wa Muhammad ó ní amma Muawiya ṣòro yìí ti ń jẹ́ Muawiya nù ní Muawiya ní ṣòro ní tiẹ̀ farajulun taribun la malun lahu
arábìnrin yìí sì rè yìí ọlá ni wọ́n fi tọ́ kò mọ òṣì Ànábì wa ń jẹ́ kó máa yé pé amma Muawiya sórí Muawiya torí ni o farajulun taribun ẹnìkan tí struggle lọ́wọ́ ni lámẹ́lú làwù kò ní tó lè fi tọ́jú rẹ̀ ń bá ní kò fẹ́ ìyẹn fi hàn yí pé bóbìnrin náà bá fẹ́ lọ́kọ mọ́fẹ́ ni tí ò níṣẹ́ torí pé tí Islam sọ fún wa ni pé man istata'a minkumul ba'a falyatazawwaj bẹ́ẹ̀ bá ti ní ta lè fi fẹ́yàwó ni kó lọ́ọ́ fẹ́yàwó ẹni tí ò ní ta fi fẹ́yàwó túláàsì kọ́ ni kó lọ́ọ́ dẹnu kọ̀ọ̀kan wọ́n ní kó lọ́ọ́ máa gbààwẹ̀ kó máa fi kóra rẹ̀ níjànú lówí àmọ́ tó o bá ti ní díẹ̀ tó o bá máa rú sáìsì tó yẹ kó o fẹ́ mọ́ lọ fẹ́ obìnrin tó ju sáìsì ẹ lọ ìwọ tó lọ fẹ́ obìnrin tó ju agbára rẹ lọ tó wá ń béèrè ń tágbára ò lè ká lọ́wọ́ ẹ̀ ìwọ ló fa wàhálà fún rẹ àwọn olóyìnbó ní cut your coat according to your size èyàn máa gé wọn bá ń tó bá bá lára mu má gé ju orí rẹ lọ so ìyẹn fi hàn yí pé ó ní tẹ́rìbù lámẹ́lú làwù òun ní kò ó yìí ń ṣe wàhálà ni kò tí ì ra ẹ̀pù débi irú ẹ̀ mọ́ yà lọ́dọ̀ rẹ̀ wà á mọ Abu Jam Ànábì ní sórí Abu Jam farajulun darrabun linnisa òun ò lè ṣe kó máa na obìnrin ó fẹ́ràn kó máa na obìnrin mọ́ yà lọ́dọ̀ rẹ̀ o torí pé ẹ̀mí rẹ̀ ò ní lè gbé tó bá jásí bọ́lọ̀ ń fẹ́ ká máa na ìyàwó ṣé criteria pẹ́ nìkan máa ń lu ìyàwó ẹ̀ l'Ànábì wàá fi disqualify wípé má fẹ́ ṣe bẹ́ẹ̀ ni kó sọ fún pé ó ní àlùbáríkà àwọn ọmọ rẹ̀ ò lálùbáríkà bó bá ti ń nà ọ́ ló mọ lálùbáríkà sí bó tiẹ̀ jásí pé àwọn obìnrin kan náà ń bẹ ẹ̀dá ẹran la fi wọ́n dá bó o bá ṣe ń nà wọ́n ni wọ́n mọ fẹ́ràn rẹ̀ sí bẹ́ẹ̀ bá ṣe ń lù sí bẹ́ẹ̀ bá ní kú omi àní kò lè yé yín bàbá Àdùnní ó lè dájú ẹ lọ bàbá Àdùnní ṣe yẹn bẹ́ẹ̀ mọ bàbá Àdùnní ni ìtàlẹ̀ ń wọ ẹ̀rí inú ilé irú wọn bẹ́ẹ̀ tí wọ́n kú lórí kọkùnrin fẹ́ nà wọ́n pa yóò mọ̀ lóhun kúkú fẹ́ ni yóò ní ìyá yìí ò lè jẹun gbé kò dẹ̀ sígbà tí ò ní jẹ́ gbé àfáà tó sọ̀rọ̀ ẹ̀dẹ́sìn ẹranko tó ń lu àwọn ìyàwó tó fi wá di pé èmi ìgbẹ́ ò níyàwó lọ́dẹ̀ mọ́ obìnrin ìsìlẹ̀ yìí wọ́n ní bóbìnrin ò bá dánlé ọkọ méjì wò kò níbẹ̀ yìí tó dáa tó bá sì lọ́kọ kan tí yẹn ń gbé gẹ̀gẹ̀ yóò máa wo ntẹ́nìkan ò ní ntóní tẹ́lòmí ò ní yóò máa jọ́ lójú lọ́dọ̀ obìnrin mi ó dìjà tí yà bá dé ni ó tó wá mọ̀ pé aṣọkọ mi dáa Ọlọ́run kó fún wa lọ́kọ rẹ̀ kó fún wa níyàwó rẹ̀. Àmín. Ànábì disqualify Muawiya látara pé Muawiya ò ní tó lè fi tọ́jú ẹ̀ ní pé taribun lámẹ́lú làwù Muawiya ò ní tí ó fi tọ́jú rẹ̀ ó sì tún disqualify Abu Jam ó nítorí pé fa innahu farajulun darrabun tó bá níyà darrabu kò lè ṣe kó má nàyàwó àwọn ọkùnrin kan bẹ́ẹ̀ ọkùnrin tó bá ti jásí pé nàyàwó ni kò dìsáàfù kó níyàwó ni tí ó lu ìyàwó tí ó san léegun ó dìsáàfù kó níyàwó àmọ́ ó rẹ̀ ẹranko fẹ́ ọ ó rẹ̀ ẹranko obìnrin bíi tiẹ̀ tí ó fẹ́ kàn gbọ́rọ̀ lé tẹ́lẹ̀ èmi ti ná gbára ó ti ná gbòòrò ìgboro gan ti bàjẹ́ ó wá bọ́ sọ́dọ̀ ẹni tí ń nà ó wà pé tó ń bá tó ní kó ń bọ́ sí gbòòrò ń bò ló ń fẹ́ yà sí ní ó bá máa manage ẹ̀ ó wà máa kéwù fún ẹ yí pé ó fi wà lìjẹ́ náà ó fi wà lìjẹ́ náà gbọ́n fẹ́ lù ẹ́ paláyé tójú rẹ̀ bá fọ́ kódà àwọn àfa kan ní tọkọ bá lu ìyàwó rẹ̀ tójú rẹ̀ fọ́ abẹ́ mistake ni wọ́n kà á sí lófin ìjọba yìí Ọlọ́run ní já dáràn ó ní Abu Jam farajulun darrabun ọkọ kan ní kò lè ṣe kó má nàyàwó níbòmí ó ní la yada'u al-atiki an la yada'u al-aso an atiki Ànábì ní kò lè ṣe kó má mú kì í fìgbà kan dúró bùbí lára rárá a máa fi kọ́rùn kan any mistake báyìí ṣáì ní bọ́lọ̀ ti dànù mọ́ yà lọ́dọ̀ rẹ̀ ó wá ní walakin Usama bunu Zaid àmọ́ Usama ọmọ Zaid ni òun kọ́ ni choice arábìnrin yẹn jọ náà àmọ́ Ànábì sọ fún pé fankihi Usama bunu Zaid lọ fẹ́ Usama ọmọ Zaid òun ló lè ká ọ kò ní jẹ́ ó níyàwó arábìnrin yẹn tí wá ní àhákádá Usama ó tó àgbẹ̀ ṣe bí ó ti wá lọ bẹ́ẹ̀ náà nù Usama ó ń wo sí rẹ̀ pé Usama yóò wá jẹ́ Usama Ànábì wa ò pé tó mo wí tèmi tó bá ń wẹ́ kó o ṣe bó bá sì wẹ́ kó o má ṣe ọ̀rọ̀ àwọn àgbàlagbà ni
wọ́n ní bí n bá fi ẹnu mi gé obì fún ọ mọ̀ jẹ́ àmọ́ bí n bá fi sọ̀rọ̀ kó o gbà á kó o yá lọ Rawahu Muslim. arábìnrin yìí padà fẹ́ Usama ó sì gbádùn ayé rẹ̀ kò kábàámọ̀ rẹ̀ ẹ jẹ́ ká lọ ka dis 1480 àárín mbẹ́. so ẹnìkan náà yàwó lànàbí ṣe ní mọ̀fẹ́ yóò mọ̀ lù ẹ́ lùkulù tó bá jáṣẹ Ọlọ́run nìkan náà yàwó ànábì wà á torí àṣẹ Ọlọ́run yóò nìkan mọ̀fẹ́ yẹn kókó kanu. ẹlẹ́ẹ̀kejì tabalo tafsiru qawluhu ta'ala ar-rijalu qawwamuna 'ala an-nisa tabalo wo ìtumọ̀ aya Kùránì tá ń lò pé Ọlọ́run ní ká lù ìyàwó wa tọ́lọ́ ní ar-rijalu qawwamuna 'ala an-nisa pé àwọn ọkọ náà ni àwọn aláṣẹ fún ìyàwó wọn. Faddalallahu ba'dahu 'ala ba'din. látara faddalallahu Ọlọ́run ọba ló máa da ọkọ lọ́lá tó lọ́kùnrin kó máa jẹ́ ọkùnrin ọlákẹ́ni kó máa jẹ́ ọkọ. Wa bima anfaqu min amwalihim. àti pé òun náà la fàṣẹ kó máa náwó òun la gbé sọ́dọ̀ rẹ̀. Fasalahatu. Ọlọ́wà ni obìnrin rere kọ́ ni tátùn. òun náà lóbìnrin tí máa gbọ́ àṣẹ ọkọ tí ó mú yapọ̀ Ọlọ́run dání hafizatun lil ghaibi. náà lóbìnrin tí ó mú abẹ́ rẹ̀ tí ó lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ nìkan kò ní lọ síbòmí. ṣé gbogbo obìnrin ló lè ṣe fàárí pé níjọ́ mo ti lọ́kọ ọkọ mi ní kẹ́lẹ́ ni kò sẹ́lòmíì mọ́ gbogbo yín náà kọ́ ìwọ náà ó sì máa ṣe fàárí pé wọn obìnrin rẹ̀ lórí Facebook ó máa ya fọ́tò nílé ó máa ya fọ́tò ó máa bàbàrà rẹ̀ wàlálí ó bàbàrà lọ́dọ̀ Ọlọ́run ó bàbàrà lọ́dọ̀ àwọn màláíkà hafizatun lil ghaibi ṣé abẹ́ rẹ̀ sọ́kọ rẹ̀ nìkan ní rí bima hafizallahu torí pé ntọ́nà máa kọ́kọ́ bí ẹ́ lè lálẹ́ kí á máa nù ní pé abẹ́ ẹ̀ báwo ló ṣe lò níjọ́ ti lọ́kọ èèyàn mélòó lórí ìwọ dọ́ǹkì tó tún máa ṣe fàárí torí aṣọ tọ́lọ̀ máa gbà kúrò lára wa lálẹ́ kí á máa táwa ní o ṣé fàárí aṣọ wa ní fàárí tẹ́ bá ti kun ojú tẹ́ kun gbogbo ara ayé ti tán ẹ̀yin nìkan ẹ ti dá ẹ ti sùpáàpù àwọn yẹn wà máa tẹ̀yìn lórí Facebook pé you are excellent you are proper wàlálì wọ́n kọ́ bá gbèsè ayé rẹ ni ìwọ náà sì mọ̀ Ọlọ́run sọ fún wa pé bima hafizallahu ìntọ́lọ̀ ní kẹ́sọ́ ṣe é ṣọ́. Wallati takhafuna. ibi tí mo wá fẹ́ lò ní pé Ọlọ́run wá ní obìnrin tó bá ti wá fẹ́ ta kọjá ọkọ tí ò fẹ́ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. Fa'izuhunna. wọ́n lè ṣe wáàsí fún wáàsí ni ẹ kọ́kọ́ fi bá. Qawwamuna 'ala an-nisa'i bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min amwalihim فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. واللاتي تخافون نشوزهن فاعظوهن واهجروهن في المضاجع واضربوهن. فإذا أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. ọ̀rọ̀ lóbìnrin rí kọ́ni tá a tún yóò máa tẹ̀lé àṣẹ Ọlọ́run yóò máa tẹ̀lé àṣẹ ọkọ tí ó yá pátá Ọlọ́run. obìnrin rí ni ó máa ṣọ́ ń tá a fi pamẹ́ sí lára kí la fi pamẹ́ sí lára náà ni tó jẹ́ tọ̀ ọkọ rẹ̀ tẹ́lómi ò lẹ́tọ́ sí. Wallati takhafun. ó wá di pé obìnrin yẹn ni ò wá rí nǹkan yẹn lò sọ́dọ̀ ọkọ nìkan mọ́ tẹ́rù wa ń ba ọkọ pé ìyàwó mi ti yàwó kò gbọ́rọ̀ sí mi lẹ́nu mọ́. Fa'izuhunna. Ọlọ́run ní ẹ ṣe wáàsí fún ẹ bá sọ̀rọ̀ Ọlọ́run ẹ ju Ọlọ́run ọba fún un. Wahjuruhunna fil madaji. tí wáàsí ò bá wá ká tí ò gbọ́ Ọlọ́run wahjuruhunna fil madaji ẹ dá ìbásùn dúró fún obìnrin tí yàrá wa dá ìbásùn dúró fún tí ò ta lára ṣé kíní kan bẹ tó tún lè ká láyé mọ́ ni kò sí mọ́ àwọn àfáwá ní wadribuhunna àwọn wa tu sí pé kò ná rárá torí pé kò ná lè jásíkú níbi kánara wa níyàwó mi ti fa àdáyọ ló ṣá ọkọ pa níbi kánara wa náà níyàwó mi ti fa gòyọ ni wọ́n para wọn níbi kánara wa làwọn mi ti para wọn so ìyẹn fi hàn yí pé Ọlọ́run ọba ò ní mọ́fin wá tí ó kó nira bá wa torí pé ma ja'ala Allahu alaykum fi ddini min harajin Ọlọ́run kì í fi tí ó jẹ́ nira fún wa kó wá lábọ̀ wa lọ́rùn wadribuhunna yá pààtì kó yẹra fún ìsìnmọ́ àyà tó púfù ẹ̀ wá àmọ́ mi ò tí ì débẹ̀ jẹ́ wa lọ sínú kalimatu ad-darbu gbólóhùn dọ́rìbù nínú al-Qur'ani tahtaju ila ta'rifi
ó bùkátà káṣálà yọrọ lórí ẹ̀ kó lè yẹ wa tábà lọ wo kalimatu darbi fil ma'ajimi wal qur'ani ẹ jẹ́ á lọ wo àwọn ìwé èdè Lárúbáwá ká tún wá fi Kùránì yẹ̀ wò awalan ẹ jẹ́ á lọ wo Mukhtaru Su'ahi tí wọ́n ń pè ní Tajul Lugha bákan náà ká lọ wo Lisanul Arab a rí pé ìtumọ̀ yìí ọ̀rọ̀ yìí Lárúbáwá a máa lò fún nǹkan tó pọ̀ dọ̀rọ̀bà yadribu darban a máa túmọ̀ sí sáárà tabani dọ̀rọ̀bà sáárà orin lọ li ibtigha'i rizqi láti lọ wá jíjẹ mímu a máa túmọ̀ sí wa dọ̀rọ̀bà mathalan ayé wa sọ́fà wa bayyana tabani dọ̀rọ̀bà mathalan ọlọ́wọ́n bá mú àpèjúwe kan wá ìyẹn ni pé bayyana ọ̀rọ̀ yìí nǹkan fún wa ó ṣàlàyé ẹ̀ ṣe ni pé eléyìí ò náà túmọ̀ sí pé kánáyàn ó láwọn àtúmọ̀ ẹ̀mí wà dọ́rábà aljarhu dọ̀rùbánẹ́n dọ́rùbù kan máa bẹ àlámẹ̀wú kí nǹkan máa dùnyàn kó máa kẹta èrò dọ́rìbù kan ní wà àdìrọ́bà yẹn ni pé àrọ́dọ̀ á ní ogun rí kú lọ́dẹ̀ ó yá pààtì pé eléyìí ò wúlò fún mi ò wúlò fún wàdìtọ́rọ́bà wàtàdárọ́bà tàdọ́rọ́bà ìtumọ̀ kan náà ní méjèèjì tábà wo àlèmọ́ ojú ògbè yẹ tẹ́rìbù ẹ̀yà dìrìbù bá dùn ó bà dọ̀ wọ́n máa ń lura wọn báyìí ni wọ́n ń kọ lura wọn náà la ṣe ń pè ní ìgbè wal ittirabu bi ma'ana al-haraka kí nǹkan máa yí lura wọn ká máa mú fúlọ báyìí haraka kó máa yí lọ yíbọ̀ a máa túmọ̀ sí dọ̀rọ́bà wà dọ̀rọ́bà hu yadribu hu dọ̀rọ́bà bi ma'ana al-qitalu dọ̀rọ́bà túmọ̀ sí a máa túmọ̀ sí pa a máa túmọ̀ sí ìjà a máa túmọ̀ sí pípààyàn tábà wá kú o mbẹ káwá lọ sínú Al-Qur'ani dọ̀rọ́bà dirhama dọ̀rọ́bà a máa túmọ̀ sí pé tọ́ba àwù ẹ tẹ nǹkan sára nǹkan nígbà tá a tẹ nǹkan sára owó dọ̀rọ́bà a máa túmọ̀ síbẹ̀ wà dọ̀rọ́bà ti lé àkàràbù ládàá tí a máa túmọ̀ sí kí nǹkan ṣáàyàn jẹ ẹ jẹ́ àwa lọ sínú Al-Qur'ani káwá lọ wo bí tọ́lọ̀ ń ti lo àwọn kalimatu dọ̀rọ́bà kẹwàá lọ wo àwọn àtúmọ̀ rẹ̀ bó ti rí tá a bá lọ sínú Al-Qur'ani Suratul Baqara aya 26 nínú Suratul Baqara aya 26 ẹ jẹ́ á lọ wò Quran chapter 2 ọlọ́ni inna Allaha la yasta'in an yadriba mathalan ma ba'udatan fama fawqaha inna Allaha ọlọ́ni òun ọlọ́run ọba tẹ́rí ni la yasta'in ọlọ́run kì í mẹ́tìjú kì í mẹ́tì ọlọ́run ọba fúnra rẹ̀ lójú. an yadriba mathalan ma ba'udatan fama fawqaha. kọ́lọ́run wá fẹ́ ṣàpèjúwe nǹkan dọ̀rọ́bà ń bẹ̀ yẹn a máa túmọ̀ sí pé ọlọ́run fẹ́ júwe nǹkan ṣàbí kì í ṣe pé ọlọ́run fẹ́ ná nǹkan ó ní inna Allaha ọlọ́run la yastahi kì í mẹ́tìjú kó wá tijú pé bóun ọlọ́run bá ṣe tó an yadriba mathalan ó wá fẹ́ fi nǹkan wé nǹkan ngbọ wá fẹ́ fi nǹkan wé nǹkan mathalan ma ba'udatan yẹmúyẹmú ló wá lọ fi ṣàpèjúwe kì í ti ọlọ́run lójú láti fẹ́ ṣàpèjúwe nǹkan kó wá jásí pé irú yẹmúyẹmú ni ó lọ mú wá fama fawqaha tàbí kó wá lo ń tó kéré sí yẹmúyẹmú kí ló kéré sí ìyẹ́ tí ń bẹ lẹ́yìn rẹ̀ táwọn àfáà mi bá bẹ tún wá ní fama fawqaha tàbí ń tójú bẹ́ẹ̀ lọ. ìyẹn ni pé kì í mẹ́tì ọlọ́run ọba lójú rárá an yadriba mathalan kó wá fẹ́ júwe nǹkan kó fẹ́ fi nǹkan hàn ní kó yẹ pé atara àfi nǹkan hàn ní mathalan ma ba'udatan ó wá jásí pé ó wá mú dédé yàmùyàmù ló bá fi ṣàpèjúwe. fama fawqaha. tàbí kó lo ìyẹ́ tí ń bẹ lẹ́yìn yàmùyàmù tó tún kéré sí yàmùyàmù fúnra ẹ̀ kì í máa ti ọlọ́run lójú tá a bá wo ìtumọ̀ eléyìí a rí pé bi ma'ana yubayyinu wa yaqulu ọlọ́run ọba ń ṣàlàyé nǹkan ó ń sọ̀rọ̀ lórí nǹkan nítumọ̀ dọ̀rọ́bà eléyìí tá a bá lọ sínú Suratul Baqara àyà 60 chapter 2 yẹn bá kẹ́nẹ́ ọlọ́run ọba ló dọ́rọ́bà ń bẹ̀ pé wàyí sísítà sọ qamu li qawmihi faqulna idrib bi'asaka al-hajara
واستسقى موسى لقومه Ọlọ́run ní wa idh istasqa Musa li qawmihi nígbà táwọn ọmọ ẹlẹ́yìn Musa ń béèrè omi Musa náà wá ń wá omi fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀. فقلنا اضربوا بعصاك الحجر Ọlọ́run wá ní kulna àwa sọ fún Ànábì Musa yìí pé idrib bi'asaka al-hajar ó yá mú ọ̀pá rẹ̀ fi pa òkúta lára kì í ṣe pé kó nà ní túmọ̀ rẹ̀ kì í ṣe pé kó là á mọ̀ ìdìríbù bi'asaka al-hajar mú ọ̀pá rẹ̀ fi ka òkúta lára ìtumọ̀ rẹ̀ ni pé àtàríkù fi nù lára kó yí nǹkan mẹ́ lára nínú Suratul Baqara 61 Ọlọ́run abá tún lò ń bẹ̀ ó ṣe jáde wàhálà lùbáríkà wàlìmẹ̀sìkánẹ́tù Ọlọ́run ní wàdúrìbàtì alayhimu zillatu wàlìmẹ̀sìkánà kí ni túmọ̀ wàdúrìbàtì bìmánà qada wa hakama Ọlọ́run abá dá ẹjọ́ pẹ̀lú kẹlímọ́tù dọ̀rọ́bà ìtumọ̀ dọ́rọ́bà túmọ̀ sí pé qada wa hakama yẹn ni pé Ọlọ́run abá dá ẹjọ́ yẹpẹrẹ lé wọn lórí wàlìmẹ̀sìkánà àìní ń bá wọn fíra ìyẹn àwọn Bani Israila nígbà tí wọn gbọ́rọ̀ sọ̀rọ̀ lẹ́nu Ọlọ́ni wàdúrìbàtì alayhimu zillatu wàlìmẹ̀sìkánàtù àwọn Ọlọ́run ọba dájọ́ yẹpẹrẹ sínú ayé wọn wa qadallahu alayhim bidullati Ọlọ́run dájọ́ yẹpẹrẹ fún wọn wàlìmẹ̀sìkánàtì ó dájọ́ àìní ó gbé sínú wọn gbà náà ó fi dá sẹ̀ríà fún wọn dùrìbà kan kú dúdú ni tó yá sí pé kalimatu daraba tí ó túmọ̀ sí pé kánáyàn bákan náà tá a bá tún lọ sínú Suratul Baqara 73 chapter 2 yẹn bákan náà Ọlọ́run a bá tún lọ kalimatu daraba ó ní fakulna idribuhu biba'diha kadhalika yuhyi Allahu al-mawta. فقلنا اضربوا ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون. Ọlọ́ni wa kulna níjọ́ táwọn ọmọ Bani Israila tí wọ́n pààyàn wọ́n wá fẹ́ mẹni tó pa ẹni nì Ọlọ́run wá ní kí wọ́n lọ pa màlúù tẹ́ bá fẹ́ mẹni tó pa Ọlọ́run wá ní kulna àwa pa á láṣẹ fún wọn wípé ìdìrìbù bíbàdìhà ẹmú nu màálù ni ẹ fi nu ara ẹni tó ti kú ni kìí ṣe jẹ ẹ ṣáàlè ní wọn ní kàn mú ẹran kàn fi nà á Ọlọ́ni kulna ìdìrìbù bíbàdìhà ẹmú nínú màálù ni ẹ fi nu lára kadhalika yuhyi Allahu al-mawta Ọlọ́ni ìyẹn náà lẹ́ṣẹ̀ adẹ̀jí ẹni tó kú yẹn dìde wayurikum ayati níbẹ̀ yẹn náà wọ́n tún wá fi àmì Ọlọ́run wọ́n tún fi hàn yín la'allakum ta'qilun. kẹ́lẹ̀ ronú jinlẹ̀ kẹ́lẹ̀ sápadà sọ́dọ̀ Ọlọ́run torí ẹ̀ sápadà sọ́dọ̀ Ọlọ́run tẹ́ bá wo ìdìrìbù bimana at-tahriku ẹ fi yí i lára wadi'u shay'in ala shay'in ẹ fi nǹkan kankan ìyẹn ni pé bima'ana an yulamasa juz'un min al-baqara ó ní kí wọ́n mú nínú ara màálù ni juz'un min al-baqara jism al-mutawaffa kan fi nu ẹni tó kú yẹn lára wọ́n ti fi nu lára ẹni yẹn dẹ̀ dìde ó ní lágbájá ló pa mí Ọlọ́run abádẹ́ sọ́rù ìdájọ́ tó wọ́n gbélé wọn lórí ó dẹ̀ dá sẹ̀rí ẹ̀ fún wọn tá a bá tún lọ sínú Suratul Baqara Ọlọ́run tó lọ kalimatu daraba tá a fi ń tú ẹnàyàn ní 273 ó ní la yastati'una darban fil ardi darban bí eléyìí bimana sa'yan fil ardi Ọlọ́run ní wọn ní ìkápá láti mẹ́rin káàkiri lórí ilẹ̀ ẹlẹ̀ ṣé ká máa tú la yastati'una darban fil ardi wọn ní ìkápá àti máa nàyàn káàkiri orí ilẹ̀ ẹlẹ̀ dọ́rìbù tí ń bẹ́ẹ̀ a máa túmọ̀ sí àsáyù ìrìn Ọlọ́run la yastati'una darban fil ardi wọn ní kápá àti rìn lọ́rìn bọ̀ lórí ilẹ̀ irú eléyìí náà á rí nígbà tí Al-Qur'ani sọ fún wa yìí pé wa idha darabtum fil ardi nígbà tẹ́ ẹ bá jáde kó ń lu yín bọ́ síbòmíì dọ̀rọ́bà ló lò fala junaha alaykum an taqasaru minas salati kò sí ní tó burú pé ẹ gbọ́dọ̀ dírun kù kọ́sírù àṣẹ Ọlọ́run ni kì í ṣe súnà Ànábì
táwọn yóò máa sọ pé súnà ni kọ́sùrù súnà ànẹ́bì ni bẹ́ẹ̀ yẹn bá lọ wọ àyà yẹn ìrun méjì ní bẹ́ẹ̀ sọ̀látùl kọ́sìrì bẹ́ẹ̀ sọ̀látùl khawfi bẹ́ẹ̀ ó ní wa idha darabtum tẹ́ ẹ bá ti rìn jáde kó lu yín bọ́ sí ìlú mi. junahu ti ń bẹ́ẹ̀ pé laysa alaykum kò sí tó gbọ́dọ̀ kọ̀ fún yín an taqasaru mina salati pé ẹ gbọ́dọ̀ sọ̀run olóko mẹ́rin kẹ́ ẹ sọ di méjì. kọ́sìrù àṣẹ Ọlọ́run nínú Kùránì kìí ṣe pé súnà Ànábì àṣìgbọ́ ni ká sọ pé irun arìnrìn àjò irun súnà ni ọ̀ràn yẹn ní látọ̀dọ̀ Ọlọ́run sùkà lọ́mọ yẹn dájú ọlọ́ni wàhúnà dọ́rùbù bìmánà sáyẹn fil ard dọ́rùbù níbí náà nínú ẹ̀yà tá à ń tu yìí ó ń túmọ̀ sí kéèyàn rìn lórí ilẹ̀ ẹlẹ̀ tá a bá tún lọ sínú suratul Anfal ayé ẹlẹ́ẹ̀kejìlá a tún rí mbẹ̀ pé dọ́rìbù mbẹ́mbẹ́ tó túmọ̀ sí ogun tí kìí ṣe pé ká náyàn fàdírìbù fawqal a'naqi wàdírìbù kulla banani فاضربوا فوق الأعناق. fawqal a'naqi àní lókè ọrùn báyìí tó bá ti di pé ogun ti dé èèyàn fẹ́ pa ẹ́ self defence inú ni. واضربوا منهم كل بنان. yẹ pé banani eléyìí wadribu fawqal a'naq ẹ̀yin náà ẹ sọ ọrùn wọn kalẹ̀ níbo jásí pé wọ́n ń sọ ọrùn yín kalẹ̀ tí wọ́n fẹ́ láàánú ní yín ni. wadribu kulla banani dọ́rìbù tí ń bẹ́ ń bí ogun lòún júwe pé wasadimu sayfi bi raghba ẹni tó lóun fẹ́ gé ọrùn ẹ bọ́wọ́ tiẹ̀ náà bá yá láti gé lọ́rùn self defence ni torí pé kí ló wá ká ẹ mọ́nu ilé ẹ̀ sí ìyẹn là nẹ́bí ṣe ànẹ́bí ò kọjú ìjà sẹ́nìkan rí kọ́ wá là nẹ́bí kàdédé lọ bá olúwa rẹ̀ tá a bá tún kú mẹ́ a tún rí dọ́rìbù a rí pé ọlọ́run ní fadorobna ala adhanihim fil kahfi sinina adada nínú suratul kahfi tí yẹn ò tiẹ̀ jìnnà kò ju bí àyà ẹlẹ́ẹ̀kẹ́lò kan tó bá wo dọ́rìbù tọ́lọ́mọ ọba ń lò ń bì asatu samui ìyẹn ni pé aṣọ ìdí wọn dẹni tí ò gbọ́rọ̀ àgbà yìí ó ti rí bẹ́ẹ̀ fadorobna àlẹ́fínú suratul kahfi ń bẹ̀ yẹn náà. suratul kahfi chapter 18 kọ́ lónìí àyà ẹlẹ́ẹ̀kẹ́kànlá. فضربنا على آذانهم في الكهف سنين عددا. ọlọ́ni darabna ala adhanihim fil kahfi sinina adadan ta'tilu asati samui ayọ̀ ìgbọ́rọ̀ wọn kú fún iye ọdún tó níye. dọ́rùbù ń bì ta'tilu asati samui ìyẹn ni pé akànkún àwọn ènìyàn lóorun báyé bá ń sọ̀rọ̀ wọn gbọ́n táyé ń wí ìyẹn ni pé la ta'mal ma'al muhitil khariji ọ̀rọ̀ tí ń bọ̀ ń ta kò ṣiṣẹ́ pẹ̀lú wọn mọ́ dọ́rìbù náà sí lọ́lọ́wọ́n bá lò tá a bá lọ sínú súrátù Tọ́há àyà 77 Quran chapter 20 ọlọ́run tún lọ gbólóhùn yìí bẹ̀ náà ó ní fadrib lahum tariqan fil bahri yabasa la takhafu darkan wala takhasha ọmọ ọlọ́rin ò gbọ́dọ̀ má mọ àyà yìí tóró náà ni wọ́n fi máa ń ṣàdúrà fún ọba àlọ́rin tí wọ́n bá darúgbó tó ń pè ṣé òwúlẹ̀ mẹ́ta tí wọ́n wá sọ yìí pé wallahu ya'simuka minan nasi la takhafu darkan wala takhsha ọlọ́run dákun bá àjọ orí bí wọ́n ti ń wú yẹn náà ọlọ́run ní fadrib lahum tariqan fil bahr. ìyẹn ni pé la ọ̀nà kan fún wọn fil bahari nínú odò kì í ṣe pa ní ìgbé kó mú ọ̀pá yẹn ó yá fi ọ̀pá yẹn la ọ̀nà fún wọn ṣáà fi lànà fún wọn fil bahari la takhafu darakan wala takhsha. má páyà pé bóyá ẹ tẹ̀rì sínú odò wala takhsha ẹ sì má páyà pé ẹ kú mbẹ ikú ò ní pa yín. ìyẹn fi hàn yí pé a ní kan la ọ̀nà títúmọ̀ yẹn náà túmọ̀ sí ká náà yàn. tá a bá lọ sínú súrátù Nur àyà 31 Quran chapter. sáyẹrẹ àmọ́ wáyé rárá gbogbo àyà kọ́lé yóò máa sáré ẹ̀ káàkiri inú Kùránì so èyí tí wọ́n ń pè ní ìjáfàánú ọlọ́run yóò rọrùn fún wa ọlọ́ni wà lè ẹ̀dìrí ná kí wọ́n wé mára wọn bí kò mórí hinna ìborun aláàjù yóò bí hinna kí wọ́n wé máyà wọn ṣe nínà nìyí mu. àbí wọ́n náà ṣàfihàn ẹ̀rí pé wà lè ẹ̀dìrí ná bí kò mórí hinna aláàjù yóò bí hinna káwọn obìnrin mú ìborun wọn
kí wọ́n wé márùn wọn gbogbo àwọn àfáà tí ò jẹ́ asinmi tí wọ́n máa dá wàhálà lẹ́nu ayé àyà yìí ọdún 6 ló sọ̀kalẹ̀ o Ayatul Jilbabi ọdún 5 ló sọ̀kalẹ̀ o wọ́n lo eléyìí kan fi pààyàn rẹ o àwọn àfáà tí wọ́n ń pa Kùránì rẹ bó ti wù wọ́n torí pé eléyìí fẹ́ fọ́ wọn. Aya jìlìbáàbù aya aṣọ pé ẹ wọṣọ jìlìbáàbù aṣọ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ wọṣọ jìlìbáàbù thawbun wasi'un yughatti jami'al badan aṣọ tó kọ́fà gbogbo ara là ń pè ní jìlìbáàbù lábẹ́ èyí ohun fọ́tò tí ì bá rí khimaru ìbọrùn táwa gbélé lórí táwé márùn báyìí là ń pè ní khimaru tẹ́lómi bá fẹ́ tú khimaru ó ti rò pé khimaru aṣọ tí wọ́n fi máa bójú ni rárá jìlìbáàbù sọ̀kalẹ̀ lọ́dún 5 tá Nábì ṣe hijira ọdún 6 ni khimaru ṣẹ̀ṣẹ̀ wá sọ̀kalẹ̀ yìí pé waliyadribna bi khumurihinna ala juyubihinna pé káwọn obìnrin máa mú ìbòrí wọn kán máa wé márùn wọn kọ́rùn wọn má lè má sílẹ̀ tẹ́nìkan wà máa fi mọ bọ́rùn rẹ̀ ti rí ìntàfẹ́ ló ń bẹ̀rù eléyìí náà wad'u shay'in ala shay'in fífi nǹkan lé nǹkan tábà tó lọ sínú Al-Qur'an nínú Suratu Nur bákan náà ẹ wọ àyà 31 ẹ rí bọ́lọ̀ tún lo kalimatu daraba àyà 20 nínú Quran 24 verse 31 ó ní wala yadribna bi arjulihinna liyu'lama ma yukhfina min zinatihinna watubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun. ولا يضربن بأرجلهن. Ọlọ́run bá tún pa àwọn obìnrin láṣẹ ń bẹ̀ pé wala yadribna bi arjulihinna kán máa kẹ́ ẹsẹ̀ wọn lẹ́sẹ̀. tọ́pọ̀ àfa àbábẹ́ tu wọn ni kó máa fẹsẹ̀ jẹ́lẹ̀ rárá ní tí Kùránì wí kọ́nù. Kùránì ní wala yadribna bi arjulihinna kóbìnrin máa gbé ẹsẹ̀ ọ̀tún rẹ̀ kó wá máa gbélera wọn báyìí liyulama ma yukhfina min zinatihinna nítorí káwọn èèyàn lè mọ irú àwọn ọ̀ṣọ́ tó pamọ́ sí lẹ́sẹ̀ yóò wá fẹ́ gbé ẹsẹ̀ lẹ́sẹ̀ báyìí ẹ lè mọ̀ yìí pé ṣé ni ń bẹ ní ẹsẹ̀ rẹ̀ àbí àwọn kàlàkàlà àbí dìmúlájì ń bẹ ń bẹ ìtọ́lọ́run ọba ń sọnù gbọ́dọ̀ máa gbé ẹsẹ̀ lẹ́sẹ̀ ní tìtorí sábàbù wípé liyulama ma yukhfina min zinatihinna nítorí káwọn èèyàn lè máa rí pé ọ̀ṣọ́ báyìí wà lẹ́sẹ̀ rẹ̀ watubu ila Allahi jami'an tó bá kàn ní túbú ila Allahi jami'an kò ní túmọ̀ àwọn olólùwọ̀n bá ń bá wí. watubu ila Allahi jami'an ayyuhal mu'minun. ọlọ́ni túbú ila Allahi jami'an ayyuhal mu'minun gbogbo ẹ̀yin tẹ́ pé ayé ní mùmínì pátá gbogbo yìí ni kẹ́ ẹ̀rọ ní kó wàdà sọ́dọ̀ Ọlọ́run. la'allakum tuflihun. kẹ́lẹ́ bá rere jẹ gbogbo mùmínì ni o kẹ́lẹ́ rere jẹ tó bá wà diribu ní bí maana haraka movement ní ìgbésẹ̀ harakatil arjul imma ala al-ardi nínú kó gbélé báyìí bi tariqati mathirati sayr bóyá látara pé ó fi rìn káwọn èèyàn lè mọ̀ yí pé nǹkan bẹ lẹ́sẹ̀ rẹ̀ aw wad'uha ala al-ukhra tàbó gbé ẹsẹ̀ ní ó gbé sórí kejì bi tariqati mathiratin aidan látara ojú ọ̀nà tí ó ń fẹ́ káwọn èèyàn mọ̀ yakshifu al-arjulu ala ba'da tẹ́sẹ̀ yóò fi láǹfààní àti ká ìntì bẹ́ńbẹ́ sí tata yóò fi rí. Nam kátó lọ sínú Quran nínú Quran chapter 38 suratu Safati aya 93 Ọlọ́run bá tún sọ̀rọ̀ dọ́rí bò ń bẹ̀ ó ní faragha alayhim darban bil yamini dọ́rìbù ń bí iná bí ma'ana al-haraka was-sadimu bi yamini Ibrahim yẹni pé anabi Ibrahim mú ọwọ́ ọ̀tún rẹ̀ ó fi ti òòṣà ó fi ti ṣubú ó fọwọ́ ọ̀tún rẹ̀ báyìí yẹni pé fadaraba faragha alayhim darban bil yamini yẹni pé ragha alayhim ó súnmọ́ báyìí sọ̀dámà ó tì í pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ó sì ti òòṣà lulẹ̀ yẹni pé tẹ́ ẹ bá wo dọ́rìbù ń bì ẹ rí i pé ìyẹn náà ò túmọ̀ sí ká tún náà nǹkan ẹ jẹ́ ká máa lọ sínú Al-Qur'an níbo lọ́lọ́run ti wá jẹ́ àmọ̀ yìí pé kì í ṣe ká náyàwó lòún gbà lérò a rí i pé ad-darbu al-muradu al-muwafiqu bil-aya dọ́rìbù tó níbàámu pẹ̀lú àyà yìí
tọ́lọ̀ ní wadribuhunna á lọ bá a pàdé nínú suratu Zukhruf ayé ẹlẹ́ẹ̀karùn-ún chapter 43. أفنضرب عنكم الذكر صفحا ó ṣe jáde à ń kuntum qawman musrifin. أفنضرب عنكم الذكر صحفا rárá Kùránì ni wà lọ́dọ̀ rẹ̀. عنكم الذكر صحفا أن كنتم قوما مسرفين. ọlọ́ni أفنضرب عنكم ذكر الذكر صفحا ọlọ́ni ṣe ká mójú kúrò lára yín dọ́ríbù ni o أفنضرب عنكم الذكر صفحا ṣé ká mójú kúrò lára yín ká má sọ Kùránì kalẹ̀ fún yín. أم كنتم قوما مسرفين. kí wàá máa bà ayé jẹ́ lọ bẹ́ẹ̀ kó má sẹ́ni tí ó kì í nílọ. dọ́ríbù eléyìí lọ́lọ́wọ́n bá ń sọ nínú Al-Qur'ani yẹn dọ́ríbù ìrádì obìnrin tá a bá bá wí tí ò gbọ́ bá wí tá a kọ ọrùn fún tí ò kán tí ò ra oníṣìnà lè yí o. tọ́lọ̀ bá ní wadribuhunna ọlọ́ni yá pààtì èyí ń lànàbí lò ànábì lò ó fún 29 days fáwọn ìyàwó rẹ̀ gbé àwọn ìyàwó ànábì dé Mẹ̀dínà tó bẹ̀rẹ̀ sí ní dá ọlá kọ́lá látara pé àwọn ará Mẹ̀dínà fẹ́ràn ọlá àwọn náà wá fẹ́ máa lo ayé bí ayé ará Mẹ̀dínà ànábì wá pa wọ́n tí ó ṣe ìyàrá wọn tó bá ti kírun tán yóò wọnú yàrá kan lọ ni tí ò ní yọjú sẹ́nikẹ́ni nínú wọn nígbà wọ́n pé 29 days làwọn Abubakar náà lọ bá pé ànábì kí ló dé òun fi wọ́n lẹ̀ lọ́nu ni òun ti ń bẹ̀rẹ̀ ìdátù tọ̀lák pẹ̀lú wọn nítorí pé ọkọ tó pàyàwó ti fóṣù kan bí ìyàwó yẹn bá fẹ́ràn ọkọ yẹn tó nídìí ẹ̀ yóò sá padà lẹ́yìn ìbásùn ìyíhun ló bí àyà khususiyata azwaji nẹ́bì tá a fi ṣòfin fáwọn ìyàwó ànẹ́bì tá a bá lọ ka suratul Ahzab pé man kanati turidul hayata dunya ìyẹn ló bí pé ẹni bá fẹ́ ànẹ́bì inú yín kó wá gbá òfin ẹni tí ò bá ní ànẹ́bì fẹ́ kó máa lọ ló bí man kanati turidul hayata dunya wa zinataha ẹni tó bá yẹ pé ẹni tó ń fẹ́ nu yín náà ni ilé ayé àtọ̀ṣọ́ ayé tó wà Mẹ́dínà fata alayna kó tètè yá máa lọ kó fà ànẹ́bì lẹ̀ wa umati'kunna kó lọ gbádùn ayé wa usarrikunna sarahan jamila ẹ máa lọ ní ọ̀run ẹ má kó alaba ní Muhammad àmọ́ wa man kanati turidu al-akhirah turidu Allah wa rasulahu àbẹ́bẹ́ pé Ọlọ́run ọba ló ń fẹ́ ó sì ń fẹ́ òjíṣẹ́ rẹ̀ a'adda Allahu lil muhsinati minkunna ajran adima Ọlọ́run ọba ó fún ní ẹ̀san tó lágbára lọ́dọ̀ Ọlọ́run nínú Suratul Ahzab ló wà mo mọ́ máa sọ chapter ni kí láǹfààní ìjáfa tẹ́ẹ̀fì sáré wò pé man kanat turidul hayata dunya wa zinataha fata alayna so a ní ìdìbẹ̀ mánu ni ó wà ń bẹ̀ kó ní kálukú náà lọ́mọ wa so afanadribu ankum dhikra safaha ọlọ́ni ṣe á wá fi yín lẹ̀ ká wá pa yín tì dhikra safaha kálukúránì má sọ kalẹ̀ sí yín láàrin an kuntum qawman musrifina kẹwàá jẹ́ nìkan tí ó máa báyé jẹ́ lọ bẹ́ẹ̀ aya tá ń sọ pé aya fata alayna yìí kò lè ju 20 to 30 something lọ nínú Suratul Ahzab so ìyẹn fi hàn wípé tábà lọ wọnú Al-Qur'an a rí pé bọ́lọ́hún ṣe sọ̀rọ̀ nípa nùsùsù rọ́jòlì ló sọ̀rọ̀ nípa nùsùsù mara bó ṣe sọ̀rọ̀ nípa ọkọ tọwọ́ ìyàwó ká mọ́ bẹ́ẹ̀ náà ló sọ̀rọ̀ nípa ìyàwó tọwọ́ ọkọ náà ò ṣe kíni tí ò ká mọ́ kì í ṣe pọ́rọ̀ obìnrin pé nùsùsù nìkan obìnrin ló lò fún ó lo nùsùsù fọ́kọ ó sì lo nùsùsù náà fún ìyàwó tábà lọ wọnú Al-Qur'ani nínú Suratu Nisa'i aya 128 àwa gbọ́ aya yìí dáadáa mbẹ̀ Suratu Nisa'i. وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير
وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. وإن امرأة وإن امرأة خافت من بعلها كيلو خافت من بعلها نشوزا وإن امرأة ọlọ́ni tóbìnrin kẹ́nẹ́ bá wà kẹ́lẹ́ mọ̀ pé nùsùsù mẹ́ra ń bẹ ìyàwó ọkọ ìyàwó ìyàwó ẹ wá rí pé kì í ṣe ká nara wa lọ́wọ́ bá ń sọ mẹ́ yá apá obìnrin yẹn ti mọ̀ pé ò tí ì níyàwó rárá ọlọ́wọ́ ni wàyí ni khafati imra'atun min ba'liha nushuzan tóbìnrin kẹ́nẹ́ bá ń bẹ tí ń bá ń páyà nípa ọkọ rẹ̀ pé ọkọ ni ò fẹ́ gbọ́ tóun náà mọ́ rárá àwọn ìrọ́dá tàbọ́kọ yẹn ti ń pa òun tì dáfara balẹ̀ gbọ́ Kùránì dáadáa o sọ pé a ti mú ìtumọ̀ dọ́rìbù tó jẹ́ ìpani tiwa ta ni afanadiribu ankumu dikira sọfọ ha ṣe káwọ Ọlọ́run ká fi yín lẹ̀ ká mójú kúrò lára yín kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ti fẹ́ ká máa ràn yín létí ọ̀rọ̀ Ọlọ́run kẹ́sì máa báyé jẹ́ lọ bẹ́ẹ̀ Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá lo kẹ́límọ́tò ẹ̀rọ́ọ̀dù tó ń jẹ́ túmọ̀ dọ́rìbù yẹn fún rẹ̀ Ọlọ́run wá ní wà ní khafati imra'atun tóbìnrin kan bá ń bẹ ẹ̀rù wá ń bà min ba'liha nípa ọkọ rẹ̀ pé nushuzan bọ́kọ yẹn ò gbọ́ tóun mọ́ rárá tàbẹ́rù bá pé ọkọ ẹ̀rádù ó ti pa òun tí kò fẹ́ súnmọ́ òun mọ́ rárá kò rí tóun rò mọ́ rárá fala junaha alayhima ọ̀rọ̀ ni kò sí láì fi lára lọ́kọláya àwọn méjèèjì an yusliha baynahuma sulaha kọ́ ṣàtúnṣe láàrin ara wọn tí wọ́n fi tún àárín ara wọn ṣe ṣẹ́rí pé kì í ṣọ̀rọ̀ nínú Ọlọ́run bá ń sọ mẹ́ tó bá di pé o báyàwó ẹ sọ̀rọ̀ tí ò gbọ́ tó tún lóorun tí ò gbogbo oníranù ìwọ náà ń kọ́ oorun fún yẹn in tó tún sú mi ń ta ó ti mọ̀ pé ibi ọ̀rọ̀ dẹnu tọ́lá kò ń bọ̀ nù ni ìrìnàjò ló kàn ó wá pàtì bí ìgbà tó yẹ sọ́kọ ẹ̀ mọ́ tó bójú obìnrin rẹ tó fẹ́ràn ọkọ ni yóò padà l'Al-Qur'ani fi wá sọ pé wà yí ní khafati imra'atun min ba'liha nushuzan tóbìnrin kan náà bá ń bẹ tí ìpayà pé ọkọ mi ti yàwó kò gbọ́ tèmi mọ́ tẹ́rù ń bá òun náà àwọn ìrọ̀dàn tàbí pípàtì tọkọ ti pàtì kò tẹ́ ẹ lọ́rùn mọ́. fala junaha alayhima ọ̀rọ̀ ni kò sí tó burú kọ́kọ́ àtìyàwó an yusliha baynahuma sulaha káwọn méjèèjì kan padà kan ṣàtúnṣe láàrin ara wọn ní títà túnṣe was-sulhu khayrun torí bá túnṣe yẹn gan lórí wà nú ẹ torí pé ẹ ti bímọ fúnra yín nínú ẹ̀kọ́ Ọlọ́run ò ní kánná ìyàwó àṣìtú kéwú ni o wa uhudiratil anfusus shuhha wa in tusinu wa tattaqu fa inna Allaha kana bima ta'maluna khabira. ìtọ́nà wọn bá fẹ́ ń bẹ̀ lónìí ìrádù ni kì í ṣe ká nara wa nínú àyà tá a tún fi mọ̀ náà ni ayatani muta'allaqani bi mawdu'i nushus ar-rajuli aidan lára àyà tó jámà pé tọkùnrin bá ti fẹ́ tajú ebè lọ tábà lọ ka Suratu Nisa'i àyà 129 àtúbà ń bẹ̀ Ọlọ́ni walan tastati'u an ta'dilu bayna an-nisa'i. ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو أرستم وإن تصلحوا فلا تميلوا كل الميل فتذروا كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله غفور رحيم وإن يتفرقا يغني الله كلا من سعته وكان الله واسعا حكيما. ولن تستطيعوا أن تعدلوا بين النساء. ọ̀rọ̀ lẹ́yìn ọkùnrin wà láńtẹ́sítà tí lè ní kápá láyéláyé láti ṣe déédéé láàrin àwọn obìnrin.
ولو حرصتم kódà tẹ ẹ bá ń ṣojú kòkòrò tẹ ń dààmú lórí ẹ̀ láti ṣe bẹ́ẹ̀. ولا تميلوا كل الميل ọlọ́ni ẹ má lọ pọ̀n sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ fatadharuha kalimah alákọ̀ tí kan wàá ṣẹ̀yìn tẹ́ wàá pàtì bí aṣọ tí wọ́n fi kọ́ sórí ìkọ́ ká lè mọ̀ pé ẹ̀ẹ́ràdù ni wọ́n ní ká pa èyí tí ò bá dà tì ní. ọlọ́ni fílẹ̀ láàyè ẹ̀ mọ́jọ kó bẹ́ẹ̀ ọlọ́run ó ṣọ̀nà yín ní rè fatadharuha kalimah alákọ̀ tó wàá lọ pàtì bí aṣọ tí wọ́n fi kọ́ sórí ìkọ́ ọlọ́run wá ní àmọ́. وإن تصلحوا وتتقوا tẹ́ bá wá lè ṣàtúnṣe láàrin ara yín tẹ́ fi bẹ̀rù ọlọ́run abá sí i. فإن الله كان غفورا رحيما tẹ́gbẹ́ fàyínà lọ́hà ọlọ́run ọba tẹ́rí yẹn kánà gàfúrà rahima ọba aláforíjì ọba aláàánú ni. وإن يتفرقا àmọ́ tó ní kálukú bá wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ fi ra yín lẹ̀ tẹ́ lẹ́ẹ̀ṣe mọ́ kẹ́lẹ́ mọ̀ pé ẹ̀rá àdùn ni máa gbọ́ Kùránì o kẹ́lẹ́ mọ̀ pé ẹ̀rá àdùn ni ọlọ́ni wa ń yatafarraqa tẹ́yìn méjèèjì bá fi ra yín lẹ̀ ìgbéyàwó tí tó bá yẹ pé misunderstanding rẹ ti ń débi pé agbára wa lẹ́sẹ̀ ayọ̀gì kíkó wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ ń tánú Kùránì bínú ni kì í ṣe pé kó wá máa lù ú mẹ́ kó wá máa lù ú kó má gbọ́rọ̀ kó tún wá lọ jẹ́ni tí wọ́n fi egungun erin dá kó máa ní ó pa mí ní sẹ́ẹ̀ gbogbo ayé ni ó bá wa dá sí ìwọ náà ń lù ú ọlọ́run nìkan máa lù ú ń bọ̀ ọlọ́run ti wí bẹ́ẹ̀ fún ọ ọlọ́ni wà ń yatafarraqa tó bá jásí pé kíkó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni. يغني الله كل من سعته ọlọ́run ó ṣọ̀nà kó wa yín nírè Kùránì ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ó ṣọ̀nà yín nírè àdíìsì tá a parọ́ fún wa tá a fi kó bá yà Kùránì ní táwọn àfọwọ́fin gbọ́ yé ni pé wọ́n ní ànábì ní abghadul halali inda Allahi at-talaq wọ́n ní nǹkan tó jẹ́ àláàlí tọ́lọ́wọ́n bá kórìíra jù láyé tó dẹ̀ ṣe ní halali wọ́n lò ní ká kọ obìnrin lẹ̀ ọlọ́run á kórìíra nǹkan yóò tó wá ṣe ní halali irú ọ̀rọ̀ rárá òun ànábì wa náà ló wí yìí pé aláàlí tọ́lọ́wọ́n bá kórìíra jù abghadul halali inda Allahi nǹkan kan jẹ́ aláàlí lọ́dọ̀ ọlọ́run tó wá kórìíra ẹ̀ jù ó hẹ́ẹ̀tì nǹkan náà jù tọ́lọ́run bá fi lé hẹ́ẹ̀tì nǹkan jù ó hẹ́ẹ̀tì nǹkan náà jọtí ó hẹ́ẹ̀tì rẹ̀ ju tẹ́tẹ́ ó hẹ́ẹ̀tì rẹ̀ ju ránù wọn wá lóun náà ní at-talaq ṣáàlẹ́bì ló wí bẹ́ẹ̀ ọlọ́run ní wa in yatafarraqa tó ní kálukú yín bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ tọ́rọ̀ ò bá jọra يغني الله كل من سعته ọlọ́run bó kún kọ́ wa níbi ìgbésí ayé ẹ̀ ọlọ́run bó dúró ti kó wa yín. وكان الله واسعا حكيما ṣàpò ti fi má jẹmu síbẹ̀ pé tẹ́ ẹ bá ṣàtúnṣe olóore tẹ́ ẹ lè fi bẹ̀rù ọlọ́run sí àmọ́ tí àtúnṣe ò bá ṣeé ṣe tẹ́ ẹ lè fi bẹ̀rù ọlọ́run ọba sí tẹ́ ẹ bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ yughniillahu kullan min sa'atihi ẹnu tọ́lọ̀ ń bá fẹ́ ṣe kó wá nù gbèsè ayé ọlọ́run ò ní yọ́lẹ̀ fún wa kana Allahu واسعا حكيما ọba yìí wá sí àní ọba tó fẹ̀ nímọ̀ hakiman ó sì mẹ́dọ́jà tá a bá tún wá kó ń bẹ̀ tá a lọ sínú àyà 34 ní Suratul Nisa'i á tún gbọ́ àyà yẹn yé jù bẹ́ẹ̀ lọ. ó ní wa in khiftum shiqaqa baynahuma fab'athu hakaman min ahlihi wa hakaman min ahliha wa in yurida islahan yuwaffiqillahu baynahuma inna Allaha kana aliman khabira. وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريد إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا ọlọ́ni wàyí ní khifutum شقاق بينهما tẹ́ bá wá ń páyà shiqaqa baynahuma kí wàhálà má wáyé láàrin lọ́kọláya tí wọ́n máa fi nara wọn tí wọ́n máa fi para wọn ọlọ́ni fab'athu hakaman min ahlihi ẹ lọ gbé ọ̀jọ̀gbọ́n kan dìde nínú ilé ọkọ wa hakaman min ahliha ẹwẹ́ nìkan torí ẹ pé nínú ilé ìyàwó ẹgbẹ́ nìkan dìde nínú ilé ọkọ ẹgbẹ́ nìkan dìde nílé ìyàwó. إن يريد إصلاحا táwọn méjèèjì tó bá fẹ́ àtúnṣe láàrin ara wọn yuwaffiqillahu بينهما ọlọ́run fi àwọn ọ̀jọ̀gbọ́n méjèèjì yẹn yóò fi wọ́n ṣe kòńgẹ́ wọn ò rátúnṣe ṣe. إن الله كان عليما خبيرا torí
pé ọlọ́wọ́n bá ní alimen ọba onímọ̀ ní khabira yóò fún wa ní ròbá àti lo ayé kánà ìyàwó wa kò sínú ìsìláàmù wa kò sí ń bẹ̀ rárá ẹ jẹ́ ká tún lọ yẹ Kùránì wò dáadáa ànábì ò sọ́ọ́rí làwọn ọ̀jọ̀gbọ́n fi sọ wípé tá a bá lọ wọnú Al-Qur'ani gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọn ní sa'adatul mar'i khamusun idha ijtama'a salahu jiranihi walbiru fi waladihi sa'adatul mar'i oríire ọmọ ènìyàn khamsun márùn lẹ́fì mà kó oríire ń bẹ lára lágbájá idha ijtama'at tí nǹkan márùn yẹn bá pé sáré èèyàn ẹ̀ mọ̀ kó lóríire ni aláwọ̀kọ́ ni pé salahu jiranihi kó dá a lọ́dọ̀ àwọn ará àdúgbò rẹ̀ kó má jásí pé ó máa sọ̀rọ̀ wọn ti sọ́dà fèṣù táwọn èèyàn ń sá fún kó mọ́ sàsá wọn wálé bẹ̀rù òfin wàládì káwọn ọmọ náà máa báwọn ní bàbá tó ń tọ́jú àwọn ṣé gbogbo bàbá lọ́mọ lè fi ṣe fáàrí pé bàbá mi dá gbogbo bàbá kan ló tọ́jú ọmọ o ẹlòmíì dáadáa ìyá rẹ̀ ni o ó yẹ ń ṣe olóríire yẹn o wàsá ọjà tún àṣàná kọkùnrin níyàwó rẹ̀ kéèyàn níyàwó rẹ̀ obìnrin lè dá kó fáyìn kó mọ̀ níwà o ó ráyé ṣe o ìyàwó ẹ kàn fáyìn báwọn èèyàn bá dé yóò lé wọn èèyàn ò lè wá ọ wá ó wá ní wàsá ọjà tún àṣàná akhlaquha wa kadha kọkùnrin níyàwó rẹ̀ ó di mẹ́ta akhlaquha wa kadha kóbìnrin yẹn náà tó wá níwà rẹ̀ oríire ń pé sọ́dọ̀ ọkùnrin nù ni khilun wa fiyyun tó bá báyàn ṣọ̀rẹ́ tí wọ́n ní kábàámọ̀ rẹ̀ kó bá wọn ṣọ̀rẹ́ ṣé gbogbo wa la lè báyàn ṣọ̀rẹ́ ká wọn kábàámọ̀ ẹlòmíì ò lè báyàn ṣọ̀rẹ́ yóò kó bànújẹ́ wọnú ayé wọn ni wàrísìkòlì mẹ́rin fi bàládì kó wá jásí pé ọmọ ènìyàn kò kú òlú ẹ̀ tó fi ṣoríire oríire tó lágbára ni oríire tẹ́nìkan wá lọ London tí ò tún rí mú wá oríire tẹ́nìkan torí ẹ̀ lọ Amẹ́ríkà tí ò mú wá ẹlẹ́mìí lọ Spain kò rí mú wá ẹnìkan wàá kú òlé wá lóríire ẹ̀yàn kó yẹ kó kí ọlọ́lá rẹ̀ pé báwo ló ṣe ṣe ọlọ́run ń bí tá a sọ̀rọ̀ dé yìí gbogbo àwọn tí wọ́n wóríire láàjò ọlọ́run má jẹ́ mórí ibú wálé Àmín. ọlọ́run dákun jẹ́ á mú oríire bọ̀ Àmín. ọlọ́run dákun jẹ́ á kóríire bọ̀ wá Àmín. lọ́la la ilaha illallah Àmín. àwa náà wà lù wá báyìí nísìnyí ọlọ́run jẹ́ aṣọ oríire mbẹ́ Àmín. oríire mọ́ yọ kú mbẹ́ Àmín. gbogbo bí tá a bá wá dé láyé olúwa ọlọ́run dákun jẹ́ á boríire pàdé Àmín. èyí tá a sọ yìí náà ní jóun ó tó fẹ́ níyàn tó bá ní làákàyè ni o láti ronú jinlẹ̀ o tí ẹ̀ṣẹ̀ tí ó sọ yìí pé ó ti dá ogbó ọ̀rọ̀ àwọn afáà yẹn nù ṣé mo dànù ni àbí Kùránì ní sọ̀rọ̀ àníṣà nẹ́bí ní àwọn ìyàwó ẹ̀ rí ìta nẹ́bí lò ní pé ó lo ìrìnàjò tó bá dẹ̀ wọ ìrìnàjò yẹn látara dọ́rùbà yẹn ó rí pé ìdírọ́ọ̀bù ni kọ́kọ́ pàtì ọwọ́ rẹ̀ ò lè ká mọ́ èyí ò bùkátà ẹ̀ mọ́ obìnrin tó kọ ọrùn fún tí ò kágún tó ní well done I'm ready with you ṣé mi kàn fún ready tí wọ́n ni àìmọye irú ẹ̀ tá a ti ṣe ń tà àbí kákan wálé wá sí mi sòkò wá tó wá rò pé súlíù kan bẹ tó fẹ́ ṣe kó bẹ̀rẹ̀ sí ní máa lù ú ó kàn ní pé àwọn àlè ẹ̀ ní ó lù ẹ̀ pa torí ààrẹ jẹ́ pé àwọn àlè ọkọ ló lù ú pa àwọn àgbàlagbà yìí sọ pé ẹni bá torí obìnrin kan kú ìmọye obìnrin ní ó kọjá ń bi sàárè ẹ̀ kódà wọn ò tutù tọ́ lé lórí pé olórí ibú obìnrin ikú obìnrin ló pa ọ́ ọlọ́run má jẹ́ kí ikú obìnrin pa wá Àmín. àwọn obìnrin rẹ lọ́dẹ ọkọ ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún wa o Àmín. ọlọ́run dákun mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Alhamdulillah. ọba tó tó ní ká padà sí orí ètò yìí láti bí ọjọ́ díẹ̀ àlàáfíà náà ń bọ̀ díẹ̀ náà ni ọlọ́run wa bá wa dá padà dáadáa Àmín. mo fàsìkò yìí ṣàdúrà fún bàbá mi dáadáa bàbá àlùbáríkà lọ́ṣogbo bàbá adégbìtẹ́ ìṣẹ́jú ni wọ́n ń pè báwo ni ṣé o rọrùn sùn ṣé o sinmi ṣé o lògùn ṣé o ń jẹun ṣé o gbàwẹ̀ ṣé epo tó ń gbàwẹ̀ wọ́n ṣáà ń fẹ́ mi lójú fẹ́ mi nímú gbogbo ọjọ́ tẹ́ bá lò láyé ẹ̀ ní mọ́ sáré ọmọ Àmín. ẹ̀yin náà wà ní fàárẹ̀ lọ ayé Àmín. ẹ̀ sì ní fàárẹ̀ lọ gbà Àmín. bákan náà àfáà mi kan láti China bóyá Ismail lórúkọ wọn wọ́n fẹ́ràn mi dáadáa báyìí àná làwọn náà ń béèrè lọ́dọ̀ àwọn èèyàn pé àwọn ò gbúrò Sheikh Al-Mubarak láti bí ọjọ́ mẹ́ta ta ló gbúrò ń pa wọn so kó má jásí pé bóyá ara fẹ́ wọn díẹ̀díẹ̀
gbogbo yín náà tẹ́ ń bá mi gbà tẹ́ ń gbádùn àti bàbá mi láti France ọlọ́run ò ní jẹ́ ká rẹ̀ ṣe yín Àmín. yóò bá wọlá pé rọmọdọ́nù là ń gbà ẹ̀ nífà rẹ̀ lo ayé Àmín. ẹ̀ sì nífà ìsàn ló ìgbà Àmín. lọ́la la ilaha illallah Àmín. ayé ò ní fún ma yín lára Àmín. yóò bá wa wọlá la ilaha illallah Àmín. kóun náà lọ́ba rẹ̀ ọlọ́run dákun kò sì ṣàárẹ̀ rí mọ́fà rẹ̀ ṣẹ́ni kankan wa Àmín. gbogbo alátajọ́ ń wò wá ọlọ́run nífà rẹ̀ ṣì wọ́n náà Àmín. kò ní fi ṣe mí náà Àmín. lọ́la la ilaha illallah Àmín. ẹni pé mo ṣe ń sọ̀rọ̀ náà mo ṣe ń èyí ó sì máa rí fílì ní àárẹ̀ yẹn alhamdulillahi rabbil alamin ọ̀pọ̀ ẹni lọ́dọ̀ ọlọ́run dákun wá túbọ̀ bá wa ṣàlékún àlàáfíà Àmín. bá mi ṣíjú àánú wò yín náà Àmín. gbogbo àwọn èèyàn mi kan láti gúdù fún wa ọlọ́run bá mi ṣíjú àánú wò wọn Àmín. bá mi ṣe dáadáa fún wọn ẹ̀mẹ́sàn mẹ́wàá ni wọ́n ń pa mí wò ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn Àmín. àpàrà sí gbọ́ àpàrà sí ìgbà mọ́jú wọlé tọ̀ wọn Àmín. olúwa ọlọ́run dákun mọ́jọ ń fa rẹ̀ lo ayé o Àmín. lọ́la la ilaha illallah kárí gbogbo yín látòkè délẹ̀ tẹni àrí alimubarak àrà alimubarak tá n béèrè àrà alimubarak ẹlòmí ó pè kódà ẹlòmí tó fẹ́ béèrè ìbéèrè náà bẹ́ẹ̀ ṣàgbó mi báyìí mi ò wá òkè ọlọ́run dákun bá mi fẹ́ràn oníkálukú yín Àmín. má jẹ́ ó burú fún yín o Àmín. mo tún wá ṣàdúrà fún fadilati ustaz sheikh al-imam nuruddin afan barika mẹ́sàn-án mẹ́wàá ni wọ́n ń pè ọlọ́run bá mi ṣàlékún àlàáfíà fún wọn Àmín. wọ́n tún di organize prayer nítorí ọ̀rọ̀ mi torí pé ńgbà àárẹ̀ náà dé àwa tá a lọ fún àárẹ̀ náà fẹ́ tó mẹ́rin báyìí nísìn engineer òun náà lọ sheriff náà òun náà lọ kó wa mikailu náà òun lọ òun tètè survive tiẹ̀ ó kẹ́ ẹnìkan lára ó pè mí ẹni sì ṣe corona tẹ́tù ń wúkọ́ yìí ọlọ́run dákun ọlọ́run mọ́ fi ṣe wá o Àmín. mọ́ sì fi ṣe rán wa Àmín. mọ́ fi ṣe nìkankan wa Àmín. la ilaha illallah gbogbo ẹ̀yin tẹ́ ẹ tọ́jú wa ọlọ́run dákun bá wa tọ́jú ẹ̀yin náà Àmín. ẹ̀yin tẹ́ ẹ lo àdúrà ọlọ́run bá wa gbàdúrà yín Àmín. ẹ̀yin tẹ́ ẹ lo tablet tẹ́ ẹ lo àgbo ọlọ́run bá wa gbàdúrà yín Àmín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè tẹ́ ẹ ṣàǹfàdúrà ràn wá lọ́wọ́ ọlọ́run bá wa ràn yín náà lọ́wọ́ Àmín. la ilaha illallah Àmín. èyí tá a wí lónìí olúwa ọlọ́run dákun mọ́ ṣe láwùí mọ́ Àmín. mọ́ sì jẹ́ lágbọ́ mọ́ Àmín. mọ́ lùyàwó bí ẹran mọ́ fọ́gò mọ́ kọ lórí mọ́ obìnrin ìranù ní máa ń ṣe bẹ́ẹ̀ àná Muhammad sallam ó ní la yadribu mar'ata aw khiyarukum bóyá àti ìsìnkú yọ̀rọ̀ náà sí ni ànábì lẹ́ni ẹ̀ṣà òní náà ìyàwó ẹ̀ láyé èèyàn gidi kó a máa lóòótọ́ ìyàwó a máa wù wá bí ẹran gbà mí wọn ò yí lọ́rọ̀ rẹ lẹ́nu tó bá sọ mí báyìí wà ó gbé èmi ló sọ yìí sí yá ṣe sùúrù fasbir sabran jamilan yá dáamára kódà èyí tó burú jù ní kéèyàn ká ọkùnrin máa orí ìyàwó ẹ̀ wọ́n àtúrí ẹ̀ ní kò lù ó ní la tukhrijuhunna min buyutihinna illa an ya'tina bi fahishatin mubayyinah ẹnu tó lè ṣe ní kó kẹrù ẹ̀ kó máa lọ kò wá ní máa dá pàṣẹ ẹ̀ lára tó bá dá pàṣẹ lára tó bá kú ó lẹ̀ wọn ọlọ́run dákun làwà o Àmín. islam kọ́ ló ní ká nàyàwó ànábì ò nàyàwó rí o ó sì ṣọ̀wọ́n nú àwọn sàhábà tí wọ́n lè máa kà wọ́n pé Abubakar tó ń lò sí ìyàwó rẹ̀ lára òdẹrùn torí bá ṣe ọlọ́run ni tàbí Umaru bó ti le tó tàbí Usman àbí Ali bá ṣe le tó wọn torí ẹ̀ nàyàwó wọn o mo mọ ẹ̀yin àfa kan bẹ́ẹ̀ tẹ́ ń lu ìyàwó yín bí ẹran kódà láwọn tẹ̀blíìgù kí ọ̀rọ̀ kì í ṣe pé ọ̀rọ̀ àfisábẹ́ àwọn sọ tá a mọ́ra wa tẹ́ ẹ máa lu àwọn ìyàwó yín pẹ̀lú ẹ̀ṣẹ́ ẹ lọ dáwọ́ ẹ̀ dúró kódà ara wọn kì í ṣe ọ̀rọ̀ tẹ̀blíìgù nìkan o àálùsùn náà ń bẹ bẹ́ẹ̀ tí ma ṣe ìyàwó bí ẹran àárí sàlàfíà ti ń ṣe bẹ́ẹ̀ ààrẹ tí ó sàlàfíà ti ń ṣe bẹ́ẹ̀ aróníláwà ní ti ń ṣe bẹ́ẹ̀ kò síbi tí ìran oníkálukú yẹn ò bìlọ́ǹgì sí àmọ́ fatubu ila Allahi jami'an ayyuhal mu'minun gbogbo wa ẹ̀jẹ̀ àrò nípò àdá ká padà sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kó ṣàlékún dáadáa fún wa subhanallah. subhanallah. كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين. نعم látara bí ara ti rí mi ò tí lè gba hello
látara bí ara ti rí kò tí ì lè sí ìbéèrè fún kò tí ì lè sí ìdáhùn fún ìbéèrè púpọ̀ àmọ́ pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́n dákun kó ṣọ́ wa tayọ ọ̀túnla a lè béèrè ìbéèrè tó pọ̀ bá a ṣe fẹ́ so kó sì jẹ́ lórí wáàsí tá a ṣe yìí. Hello? A wà lórí program lọ́wọ́ so àti ní fi àyè ìbéèrè tó pọ̀ lẹ̀ so ká dákun torí Ọlọ́run so nítorí ara náà tí ìmọ̀kún dáadáa bọ̀ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó tún ṣe bó ti rí náà tó wáyá sí pé kò dá olúwa ẹ̀ padà kí lolúwa ẹ̀ fẹ́ ṣe bísímìláì kúlúwọ̀ láwò ní nísìmí lọ́dọ̀ àwọn èèyàn náà ni wọ́n máa kálẹ̀ mẹ́sàn-án mẹ́wàá ni wọ́n tún ní ẹni Ọlọ́run ní inú àwẹ̀ ló lọ kódà kó má tiẹ̀ jẹ́ ní Ọlọ́run pàápàá wọ́n ní inú Ramadan ló lọ Ọlọ́run gbà lẹ́rú ni àmọ́ gbogbo àtàwọn bá fẹ́ lọ Ọlọ́run jẹ́ á lọ pẹ̀lú dáadáa jẹ́ àgùn lẹ́mìí jẹ́ alálàáfíà gbogbo wa tá a wà ń bí Ọlọ́run kó ṣe dáadáa fún wa àwọn tó wá ṣì wà lórí ààrẹ Olúwa Ọlọ́run dákun bá wa fún wọn lálàáfíà ìtùnú àwẹ̀ kọjú sí wa báyìí ní ìsìn àwa náà kọjú sí Ọlọ́run dákun mọ́ ṣe léèwọ̀ oníkálukú wa la ilaha illallah à ń bẹ̀ wá à ń rọ̀ wá à ní tí lè gbà béèrè lẹ́nìí nítorí bí àlàáfíà ara náà ti rí Ọlọ́run kó ṣe dáadáa fún wa tó bá di ọ̀túnla Tuesday kọ́nù pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run jẹ́ kí ara ti mókun dáadáa jù bẹ́ẹ̀ lọ níta bá fẹ́ béèrè ńgbà náà aṣọ ti wá sí tá a bá ṣe àwọn tá a bá fẹ́ ní béèrè lórí eléyìí tàbá tó fẹ́ béèrè lórí mi àmì ìta bùkátà lọ́dọ̀ wa ní ìsìn náà ní àdúrà kọ́lọ́n kó ṣàlékún àlàáfíà la ilaha illallah Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar tawaffana muslimina walihikina bis-salihin o agbọ́dọ̀ láti mọ̀ bíbẹ́ lórí ọmọ wò pé kí wá ní báwo lobìnrin ṣe gbọ́dọ̀ rí lọ́dọ̀ ọkọ a padà ṣàlàyé gbogbo ẹ̀ torí pé àìmọye obìnrin ló ti mú abọ́ tí wọ́n gbórí ẹ̀ sí ló ti fẹsẹ̀ gbá dànù níbi àìmọ̀wá òsọkọ rẹ̀ ẹni tó ń fún ẹ lóúnjẹ tó ń fún ẹ lómi tí ó di jọ́ra aṣọ tí ó di jọ́ra yìí tí ó máa lù obìnrin tí ń bọ́ ọmọ pé díje egún obìnrin ń bọ́ ń gbọ́ bó jíjẹ́ mímú rẹ kò tó wà náà ẹ tó yẹ kó máa ṣàdúrà fún ká burú má ṣe àmọ́bìnrin ìwọ náà jọ Khadija má halẹ̀ mọ́kọ rẹ̀ má gun ọkọ rẹ̀ garagara àwọn obìnrin kì í ṣe wọn lówó tí wọn fi tọ́jú ọkọ wọn tún máa bú bọ́kọ bá sọ ẹyọ kan ní ìsìn obìnrin ó ti sọ mẹ́wàá ẹ̀ ń tà lìjọ́ náà yẹ fi ń ta káìtì ni ọkùnrin náà sì gbọ́dọ̀ tún kó ṣe dáadáa síyàwó kó sì ṣe dáadáa sọ́mọ tínú bá bí obìnrin lọ́jọ́ kan yóò sì fi ẹnu da orí ọdún mẹ́wàá nù orí bí tóbìnrin ti ń sọ fọ́kàn pé níjọ́ tí mo tó ti fẹ́ mi ò ráǹfààní kan lára ẹ̀ rí ṣe pé àǹfààní ẹyọ kan kò rí láyé ẹwọ tó fi dà tó nǹkan tó dànù Ọlọ́run á kọ́lẹ̀ pé ìwọ ò ráǹfààní lára ẹ̀ rí àwọn màláíkà wa ò pé ìwọ ò ráǹfààní lára ẹ̀ rí ó fi ojú pa orí rẹ nítorí ìbínú ọjọ́ kan wọ́n yìí ṣe bẹ́ẹ̀ àìmọye obìnrin lórí bẹ́ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ tí ò dá sọ́kọ tọkọ yẹn ò bá wá lówó lọ́wọ́ tó bá síkì fọjọ́ díẹ̀ tẹ́ ẹ bá bọ ẹ mọ̀ pa ọkùnrin tí ń gbọ́ jíjẹ mímu kì í máa ṣe wàhálà owó tí yóò máa ṣe fi báyẹn ṣeré Ànábì sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ kan ó ní innakum lan tas'u an-nasa bi amwalikum ó lẹ́yìn tẹ́ ẹ̀ lè fowó yín báyẹn ṣeré fas'uhum bi akhlaqikum ẹ fi wà tútọ́ kọ́ ṣe obìnrin mi ò bá ara rẹ̀ sá yóò gbowó rẹ̀ lọ́wọ́ ọkọ bí ó bá ara tòmátì yóò ṣí gbogbo ẹ̀ kalẹ̀ ọkọ ni ò tún wá dá lọ́dọ̀ rẹ̀ ó bẹ̀rù Ọlọ́run dákun tún gbèsè ayé wa ṣe o ṣe dáadáa fún wa o mọ́jọ́ burú fún wa la ilaha illallah èyí tá a wí lónìí mọ́jọ́ jáwé mọ́ tá a sọ yìí mọ́jọ́ já sọ mọ́ gbogbo yín náà ibi tẹ́ ti ń wò wá Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o gbogbo ẹ̀yin tẹ́ pè láti Italy Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín ẹ̀yin tẹ́ pè láti Spain láti Germany mo tún wá fásitì yìí ṣàdúrà fún ìjọ Risalatul Haq Ọlọ́run dákun má jẹ́ kíjọ náà dàrú látòrí ẹni tí ń tu ọkọ̀ náà Professor Jamiu Adegunwa Alaba the Christ Ọlọ́run jogun lẹ́mìjọ́ lálàáfíà kódà
wọ́n ṣètò tó dáa látòrí sábàbí alájí wa kan alájí Giwa pẹ̀lú àfàwọ̀ Samad Ọládégà ọlọ́ndàkùn mọ́jọ́ máa padà sí ibùlẹ̀ láì àti gbogbo rìsálátù làákì lápapọ̀ nígbà tá à ń sọ̀rọ̀ ac mi wọ́n gbé sínú rìsálátù làákì ipe kan dá ṣiṣẹ́ ọlọ́run lọ́dọ̀ Al-Mubarak wọ́n sì dáwọ́ ac náà kódà ó ti wà nínú àkáǹtì wa tí ń jẹ́ 150,000 naira rìsálátù làákì ló gbé lórí sábàbí alájí Giwa àti àfàwà Sọmọdù Aládégà wọ́n sì ti fi tó pòfẹ́sọ̀ lórí wọ́n fi tó prof wọ́n fi tó létí tó bá jẹ́wọ́ ni òní gbà ó wọ́n sì dá kódà àbá ti rà á lánàá ìkan sọ pé 165 ní tòun jálẹ̀ a sì láàrè rà á Shoprite ní 148 àwọn tó wá bàjẹ́ débi pé àwọn irin tó wà nú ẹ̀ wọ́n ní kò bá wá lera kí wá láfìdé àfi ká ṣe sùúrù tí bá wá máa jó ní 65 tí ó bá jó ní kò ṣáà jẹ́ tó pé so pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ó ti wà kódà mi ò ní kán sẹ́ndì owó ni mo ní kí àfà Samad kán sẹ́ndì ẹ̀ sí ọ̀dọ̀ prof lọ́hùn kán bá wa ṣètò ẹ̀ ó ní rárá àwọn náà ti ní ká dá padà síbi ṣe àpò ẹni tí ò fẹ́ jẹ̀gún mọ́yán kì í sì ṣe oníjẹkújẹ ọlọ́mọdé ó máa padà sí gbà padà sí gbà àwọn èèyàn rò pówó ló ń wá ni wàláhì tó bá yẹ pówó ló ń wá ni yóò ti lówó ju gbogbo yín lọ kì í ṣe ẹni tó lé owó mọ́jú ó máa padà sí ibú mọ́jú ó máa padà sí gbà èèyàn ń fáwọn èèyàn ní 5,000 50,000 every Saturday nínú Ramadan 2,000 lójoojúmọ́ èèyàn mẹ́wàá kì í sì ṣe òun ló lówó wọn kó fún ni á jẹ́wọ́ ni ìwọ lè kóró ẹ̀ lẹ̀ ó lè kóró ẹ̀ lẹ̀ ọlọ́njẹ́ ó gùn lẹ́mi jó lálàáfíà rìsálátù làákì má jọ parẹ́ so iṣẹ́ Ọlọ́run náà ṣe ń lọ ẹrúkùnrin kan náà pè lánàá àmọ́ mi ò fẹ́ dárúkọ wọn mo fi pamọ́ àwọn náà láwọn fẹ́ ṣètò sólà fún wa nítorí pé àwọn ò fẹ́ ká dákẹ́ rárá so wọ́n láwọn ó ṣètò ẹ̀ kọ́lọ̀ wọn dákun ẹrú Ọlọ́run náà mi ò tí ì fẹ́ dárúkọ ẹ̀ kọ́lọ̀ bá mi jó gùn lẹ́mi jó lálàáfíà àwọn náà pè láti bóyá US àbí UK náà ti pè wọ́n bá wa sọ̀rọ̀ dáadáa kódà wọ́n sọ lánàá débi pé bóyá káwọn tiẹ̀ fowó sàkáǹtì mi mo ní rárá ẹ sọ sàkáǹtì prof àwọn máa ń pa nǹkan yẹn jù wá lọ tòun tí yóò máa ń pa rẹ̀ èèyàn wá gbọ́dọ̀ torí owó tó fẹ́ gbà yẹn kó wá dáyà dé tán kó wá dẹ̀yìn oṣù mẹ́fà kan wá ní kílódé ẹ fúnra yìí rà ní tó dáa fún yín nù mo ní kó bá wa sọ́dọ̀ prof lọ́hùn ṣebí ẹ bá dẹ̀ fẹ́ ṣe sólà ṣe àbíkẹ́ ṣe nǹkan kékeré ẹni náà má jẹ́ ó wálẹ̀ láéláé jẹ́ ó máa rí owó sí ni jẹ́ ó máa rí ọlá sí ni jẹ́ ó máa rí àlùbáríkà sí má jẹ́ ó wálẹ̀ o iná àti iná ẹ̀ bá mi ṣe fún gbogbo ẹni bá ṣe òun náà ní wálẹ̀ láyé. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar àwọn kan náà pè tí wọ́n ń sọ pé insha Allah àwọn wà ní Europe àmọ́ àwọn ò tí ì ríṣẹ́ Ọlọ́run bá wa fún wọn níṣẹ́ àlùbáríkà wọ́n lè ń dáadé òun pé tó ètò yìí àwọn fẹ́ gbé ga Ọlọ́run bá gbé àwọn náà ga mọ́ wàá rẹ̀ wọ́n lẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀pẹ́ tó wà lókèrè Ọlọ́run bá wa ṣíjú àánú wọn ṣe dáadáa fún wọn àwọn ti ṣàdúrà fún gbogbo àwọn àfa wa tá à ń ṣàdúrà fún lé ní Ọlọ́run bá wa gbàdúrà wọn látòrí Maulana Sheikh Adam Abdullahi Al-Aluri Ọlọ́run bá wa kẹ́ wọn bàbá wa Kamaluddin Al-Adabi Sheikh Al-Akbar Al-Mufti Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn bàbá wa Yusuf Al-Agwaji Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn kárí gbogbo àwọn àfa wa pátápátá ládàáyárí bàbá wa Maulana Sugulu Sanusi rahimahullahu ta'ala Ọlọ́run má pàjọba wọn rẹ má jẹ́ kí dáwọ́ra àwọn parí láéláé lọ́la la ilaha illallah arúbìnrin kan náà pè mí lálẹ́ àná ó dá síṣẹ́ Ọlọ́run ó ní ọmọ dárú dáwà làwọn pé àmọ́ tàdírí ni àwọn ti ṣetán Olúwa Ọlọ́run dákun bá wa dá sọ̀rọ̀ arábìnrin náà má jẹ́ ó máa padà sí ibú ó ti ní ká má bínú kó kéré o kò sí kékeré nu téèyàn fi ń ṣe tọ́lọ́run Ọlọ́run nìkan ni ó bá aṣọ di ńlá Ọlọ́run bá aṣọ di ńlá fún yín lọ́la la ilaha illallah wala hawla wala quwwata Allahumma rabbana atina gbogbo àwọn tá a wá rántí ṣàdúrà fún àtàwọn tá a rántí ṣàdúrà fún ìmáàmù lábújá mo ṣàdúrà fún yín Ọlọ́run bá mi ṣe dára fún yín afọwọ́ agbára alábàá ṣàdúrà fún yín afọwọ́ alikabari Ọlọ́run bá àgbàdúrà yín kárí gbogbo yín afọ àtẹ̀mbá wa dásítì Ọlọ́run bá wa ṣe dára fún yín o la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam ẹnìkan tí ẹ ń sọ síbẹ̀ ó ní I also don't think of this today if Adegunwa is after money wallahi he will have reached
more than those are fathered after money. Olúwọlọ́run dákun ṣíjú àánú gbogbo wa. Àmín. Gbogbo lẹ́mi jẹ́ ká àná gbogbo lẹ́mi. Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Tawaffana muslimina wal ikna bis salihin. Allahumma hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama. Ma sha ila shayma. Máa ṣe ìlà ṣe náà. Ọlọ́run jẹ́ àṣẹ púpọ̀ láyé. Máa ṣe ìlà ṣe náà. يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهدي ربي لأقرب من هذا رشدا ولبثوا في 300 سنين وازدادوا تسعا قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه أعوذ بالله من الشيطان الرجيم بسم